Kila sonu o ani kila nwa. Yeah, kila nwa. Kila sonu o ani kila nwa. Kila nwa. Kila sonu o ani kila nwa. Oh yeah, kila nwa. Kila sonu o ani kila nwa. Ilé ayé, ilé asán, ọmọ bá ọ̀rá sáré. Wetin you in the fine go ṣòkòtò, dey for your ṣòkòtò. One wife, 1 million problem. 2 wife, 2 million problem. As you dey run your race, see my brother, they run mine too. As you dey think and taste, see my brother, they think I'm too. Aye, oh, aye, oh, aye. Rogbodiyan lele, oh, lele, oh, lele, lele. Aye, oh, aye. Báwo lọ́jà? Ẹ káàbọ̀, kí ló dé? Ṣé bí wọ́n mú kí ló ṣẹlẹ̀? Kí ló ń kí mi fún àwọn alábòsí? Ẹ kí ló ń kí fún? Ṣọ́tọ̀rọ̀ kíkí lọ́wọ́ ẹ. Kí ló ń kí fún? Ìwọ ló ṣì burúkú rádaràda ẹ̀. Ó dúdú ogbẹ́nu òfò sórí owó dàbí wèrè. Ìwọ kíkiri kan burúkú rádaràda ní Nàìjíríà ní àìjíkò yìí. Àkùkù mọ̀ bóyá ṣe olóṣó ló ń ṣe. Àmọ́ bí tó ń lọ tí wàá máa jáde lọ láàárọ̀ tí wàá máa dé lálẹ́. Ló ń kó gbogbo ẹ̀sìn mú ló lu etí bíi dèdèrè. Ṣé Deborah ní ẹni wà ní àbíjí síbẹ̀? Torọ́ rẹ̀ ò yé mi. Irú ọ̀rọ̀ lórí burúkú ló lọ sọ fún boyfriend mi. Ọ̀rọ̀ òṣì mi wo ló lọ sọ fún boyfriend mi? Ìgbà tó ti ṣe ibùjókòó fún ẹ tí ò ṣiṣẹ́. Ló wá kúkú wò pé àwọn tó fẹ́ ní ibùjókòó kó kúkú mú ibùjókòó yẹn kó yè dànù. Bẹ́ẹ̀ ṣe máa pọ̀ ibùrúkú sọ ayé ara yín lélẹ́yìí o. Tí ò bá wá fight back tọ́sí, tẹ́ bá ti wá ya wèrè, ẹ máa bẹ̀bẹ̀ lórí burúkú káàkiri. Àbí bẹ́ẹ̀ kọ́? Ṣorí mo rí ẹ ti dà. Èmi. Ṣorí bóun sọ̀rọ̀ látàrọ̀ mo dákẹ́ fún ẹ. Àtẹ̀gbọ́n àtàbúrò kò sí ìtòlú ní ọpọlọ ni. Jọ̀tá ní ọkọ ẹ nílé aláwo. Mo bí ẹni, ta lọ́kọ ẹ? Ẹ ya wèrè ni. Aṣùbí tí bá ń sọ̀rọ̀ máa sọ̀rọ̀ ṣé torí pé mo dákẹ́ fún ẹ látàrọ̀ olórí burúkú lẹ́yìn. Tó bá dákẹ́ kí ló fẹ́ ṣe? Tó bá dákẹ́ kí ló fẹ́ ṣe? Mẹ́tàlá ṣẹlẹ̀. Orí ẹ̀ dá. Kí ló fẹ́ ṣe? Mo lè olórí burúkú. Wá mi wá ọ̀gbẹ́ni tó bá try ẹ̀. Kí ló fẹ́ ṣe? Tí o bá try ẹ̀ tí ọwọ́ ẹ̀ bá ba ẹ̀gbọ́n mi. Màá lù ẹ̀ wọ́n mọ̀ pé mẹ́ni wèrè wà ń lẹ̀ olórí burúkú ni ẹ́. Ọ̀wọ́ try ẹ̀ ó ṣe olóṣì olórí burúkú olórí ọdún tí lọ ó ti tó ṣáàkì rẹ̀. Ọ̀pẹ̀ yìí sọ̀rọ̀ bí báyìí ni. Orí yín burú ni. Kila nwa. Kila sonu o ani kila nwa. Oh yeah. Àbíkẹ́ dákun gbà tó rí tí Kàbírà àti ọmọbìnrin tí wọ́n ń jà Kàbírà àti Jùlí tí wọ́n ń jà ṣé ẹjọ́ irú ẹjọ́ wo ni wọ́n gangan fúnra rẹ̀ rò pé yẹ kó dá? Ẹjọ́ tí mo dá náà ni ó yẹ kí ni mo rò pé yẹ kí n dá torí pé mo mọ̀ pé ní ọjọ́ kan èṣù á ṣe èdè àdì á ṣe orí burúkú tó máa ń ṣe fún àwọn ará nulẹ̀ á ṣe fún mi ní ọjọ́ kan tẹ́ bá ń gbálẹ̀ báyìí ibi ilẹ̀ tẹ́ bá ń gbá yẹn ibẹ̀ ló máa lọ èmi ò mọ àwọn bàtà lórí burúkú bàtà tó máa ń kó yèpẹ̀ tó máa ń wọ̀ á wá gbọ̀n yèpẹ̀ síbẹ̀ ó lè tu ìtọ́ ó lè tu kẹ̀lẹ̀bẹ̀ síbi tẹ́ ti gbá àbúrò mi wá sọ fún mi pé bóyá máa ń ṣe orí burúkú nìyẹn máa ní mo máa ń gbá àwọn ará ilé náà tó máa sọ pé wọ́n máa ń ṣe orí burúkú bẹ́ẹ̀ máa wò pé ọjọ́ kan èdè àdì ẹ̀fọn á mú àṣàsí àti àránsí ogun ìdílé ìyá ogun ìdílé bàbá ó máa gbé ní ọjọ́ kan á ṣe orí burúkú wá sọ́dọ̀ mi Ọlọ́run bá gbàdúrà bó ṣe dàárọ̀ tí mò ń gbalẹ̀ ni bó ṣe gbé ẹsẹ̀ burúkú ẹsẹ̀ játijàti mo ní wá ń bí ó ti pé ó ti ṣe òní ló fi máa ṣàṣemọ́ mú èrò omi lé lórí ni ẹ̀ pé níbí lónìí máa jẹ́ kó mọ̀ pé ó wà ń lẹ́bi yẹ̀pẹ̀. Dáadáa ó wà ń lẹ́bi yẹ̀pẹ̀ ó wá kó fún òfun tán pátápátá orí ẹ̀ ò pé ètò pé orí ẹ̀ ó ti sọnù ìwọ ní jagunjagun àbí ìwọ ló fẹ́ gbèjà gbogbo aráalé àbí ìwọ lẹ́nu tiẹ̀ lé belebelebelebele ìwọ ló fẹ́ fara kásá
ìwọ ló fẹ́ forí gbèpè kọ́lọ̀ má jẹ́ kó forí gbèpè kí ló ń ṣe ẹran kí ló ń jó ẹ lọ́wọ́ tó fi jólẹ̀ èmi ní sí ọ rí nígbà tó rí pé èèyàn ti sórí ibú fúnra rẹ̀ mo tún wá lọ rè tọ ẹ wá ń domi léra yín lórí ẹ ń dé èlùbọ́ léra yín lórí sọ gbádùn sọ̀rọ̀ tó ń sàn sọ̀rọ̀ tó mórí pípé wá ni. èmi ti ẹ̀rọ pọ̀ ọmọ ẹja ni ọmọ omi ni mo ṣe rọ omi lé lórí pé kó di ẹja kí n mú àké kí n ṣàwérè lórí dànù. bẹ́ẹ̀ sọ́jọ́ a sì ń gé lọ́wọ́ ibọ̀ ká bẹ́ẹ̀ sọ́hún òyì birikiti nígbà táàbúrò rẹ̀ àti èèyàn tí wọ́n jà tó wá mu tí wọ́n náà wá mu tó wá sọ níjà gbòòrò ṣé ìyún dáa ni ṣé ìyá rẹ̀ ló bí ni ìyá rẹ̀ ló bí tó ní ò lẹ́kọ̀ọ́ kò ṣe gbá lọ́rẹ̀ kọ́ gbà náà lọ́rẹ̀ kọ́ ọ̀dẹ̀ òpònú ayírádà èyí náà yí kẹ́kọ̀ọ́ láyé wọ́dún lé náà jàre kan tó máa ṣá dáadáa ẹ rí ó sọ rẹ̀ dẹ̀bà ó yí kiri. ó sùn tẹ̀sán ó rí bó ṣe rí. Wetin you in the fine go Sokoto, dey for your Sokoto. One wife, 1 million problem. 2 wife, 2 million problem. Àríkẹ́ tí èèyàn bá ń wọ ọba ẹ̀ èrò ní mọ̀ pé dẹ̀ǹgẹ̀ gbóná ló ní ó tutù lẹ́yìn. ṣẹ́yìn gan wa kiri inú ayé ni. But gbogbo eré tó máa bá mi ṣe gan bí kẹ́mi ó pin ni. Baálé mi ẹ̀yin náà mọ̀. ṣé mi ni pé èmi ò mẹ́rin tó ga bí irú rẹ̀ báyìí o tó tún àmì eré ṣe. Mi gbọ́dọ̀ mọ̀ mi eré ṣe àpò lẹ́nu ẹ̀ tèmi gbọ́dọ̀ yàtọ̀ sí tiwọn. You should know that. lórí pé pọ̀ lórí ẹ̀ ló fi ń dáná sí tiẹ̀. gbọ́dọ̀ fi yọ sí tèmi. kí ni oyè rẹ̀ gan-an oyè yòókù náà. Mi gbọ́dọ̀ yọ mọ̀ pé láìkẹ́. máa pariwo tẹ́tẹ́ bá wá sí. Ta nìyẹn. ta nìyẹn. mo máa pariwo ó de jẹ́ kanú àwọn ìyáálé ẹ̀ ni lọ sílẹ̀kùn fún. mi ò tilẹ̀kùn. ó tilẹ̀kùn. tábàtì abẹ́rẹ́ ń wọ. kálukú ní yàrá tiẹ̀ náà wọ́n ṣe wá máa yọ mí lẹ́nu ní yàrá tèmi. ẹni yẹn wọn ò tilẹ̀kùn wọlé. ẹ wà tó mi. kí ló ṣẹlẹ̀. àgbàyà níyìn o so bí ẹ sọ fún mi pé ẹ ń bọ̀ so bí báyìí ilẹ̀ ń bọ̀ àbí nǹkan tẹ̀ ń ṣe fún mi yóò dáa o ẹ fi ọmọ kékeré tèmi ẹ fi ń yàn mí jẹ àbí. kí ló ń ṣẹlẹ̀. lọ́dà wọ́n ṣe sùúrù gbogbo tó bá ń bí ọmọ pé ó tó jà sí mọ́ lọ́nu lé wà bọ̀. kí máa lọ bo mi ò lọ bí kọ̀ọ̀kan ibi báyìí máa wà ní kíni ẹwẹ sójà rẹ ẹwẹ sójà rẹ ẹwọ mi ò fẹ́ ẹ ṣọ́ra mi ò lẹ́gẹ̀ẹ́ ẹ ṣọ́ra mi lọ́kùn ẹwọ mo tẹ̀ ń pọ́n yín lẹ́kọ̀ọ́ ni ẹwọ ṣe ẹsẹ̀ kíni ẹsẹ̀ ń jẹ́ ẹyin pẹ̀lú tàbí mi ò fẹ́ mi ò lẹ́gẹ̀ẹ́ ayé láì jẹ́ mi ò lẹ́gẹ̀ẹ́ mi ò lẹ́gẹ̀ẹ́ mi ò lẹ́gẹ̀ẹ́. Jasper. How are you? Jasper. Aláwọn báwo? Ẹ̀tún wọn náà. Ó dàbí ìbẹ̀rẹ̀ wọ́n ti mu ọtí láwọn mi o. Ọtí ibi ìbàyẹn ọtí mi ń dé tẹ́lẹ̀ o. Hello. Ìyá oníjẹ̀dì. Bàbá rẹ̀. Màá stop láti máa wá bí. Ẹ má bínú ẹ̀yin náà ti para rẹ̀ ọ̀yá nǹkan ṣe lára. Ẹ máa ṣe screening kẹ́ tó gbà yọ sí. Ẹ má bínú. Bẹ́ẹ̀sì téèyàn máa wá tó jẹ́ pé kò ní sí respect tó lóyìnbó dẹ̀ sọ pé respect is a reciprocal ṣé àwọn broker return sorry rádaràda torí pé ṣóòmù gbóyò ni àbí ó sùn débi ó gbọ́ tí dání ó wá lọ tí ẹ̀ ń dínkù ta ló mú gbogbo rádaràda bẹ́ẹ̀ mi ò fẹ́ máa èmi lè má dé bẹ́ẹ̀sì mọ́. ẹ má ṣe bẹ́ẹ̀. Jasper yẹ alárùn. ọkọ̀ ẹ̀já wa nù ni ọkọ̀ ẹ̀já náà ni. nígbà téèyàn gbé ọtí dání tó ní kinní kan ti gbọ́ tí lọ́wọ́ òun èmi mo wá gbà á. ó lè jẹ́ àwọn àjọ̀nù ọtí náà lájọ̀nù tiẹ̀. bóyá ojú mi ni ó lè jojú mi yẹn bẹ́ẹ̀. mú kó kì í ẹ díẹ̀ sí kó wá. bàbá o ilẹ̀ lójijì ló wọlé ó wọlé bígbà tójò bá kù ó gbé bọ́dì ire ni. olówó inú wa bàbá o ẹ
jọ máa mẹ́rẹ̀ dá mo kù. ẹ máa mú lọ. ó bẹ. ẹ wo wẹ̀lẹ́ ọmọ ilé ìfowó ni ṣé dáa ni. lójijì ló wọlé. stop mo mọ̀kọ ẹ̀. ọmọ ìjòyè. mo mọ̀kọ ẹ̀. ọmọkọ ẹ̀ sí mi mọ̀kọ ẹ̀ ní síbí wọ̀ ló mọ̀kọ àbáyé ẹ̀. ẹ̀ tó ayẹ kó fọ́ gbàǹdì. ìfọ́ gbàǹdì sí di ẹ̀. mi láì gbogbo. èdè wa fọwọ́rò bí òkè ń kọ́ sí kí wàá. èdè ẹ̀ ló súnmọ́ òkè ṣe bẹ́ẹ̀ mi fẹ́ kí alẹ́ alágbá ìyá ni. máa gbọ́ ọmọ ẹlẹ́nu pẹ́pẹ́ yìí. ẹ lè bàbá ẹlẹ́nu pápá. kí wọ́n ti mú. àwọn láìkì ẹ̀ ó ìjáwọ́nù gbèsè tó fẹ́ máa gbà kiri náà. mo fẹ́ help ẹ. ojú sùnmọ́ gbèsè náà. mo fẹ́ sọ bí di club. ẹ fẹ́ sọ bí di club ó ti dá ń gbà náà. àwọn èèyàn wá ti mú nǹkan o ilẹ̀ ti wẹ̀. ọ̀dà àbúrò tí a ti mú tẹ́lẹ̀ àti bá fẹ́ mu ní ìsìn gbé sínú àkáǹtì. bàbá o. ọ̀yà máma tọ́ fún mi bẹ́ẹ̀ kí n bẹ́ẹ̀ mi tọ́. ẹ ò rí pọ́kú eléyìí ti ga ni ẹran rẹ̀ sì ti lu tàkúté ẹni tó ń jẹ́ kó dórí bẹ́ẹ̀ lára ẹ̀ ni. ọmọ bẹ́ẹ̀ mo ti tọ́ fún ẹ bẹ́ẹ̀ kọ́ má dá tọ́wọ́ mi mọ́ mo ti tọ́ fún ẹ bẹ́ẹ̀ kọ́ má kí ẹ jẹun. ó gé tani jẹ. má kí ẹ jẹun. àbúrò ilé yóò pé. má dá tọ́wọ́ mi ó yẹ táwọn ni. má tọ́ fún mi bẹ́ẹ̀ kí n bẹ́ẹ̀ mi tọ́ má tọ́ fún ẹ láyé. tẹ́dì ṣe sùúrù ẹni tó bá ti fẹ́ mu ni ó gbà. tẹ́dì rọ́bọ̀t. ó tẹ̀ wá tọ́ pé kí n bẹ́ẹ̀ mi tọ́ tí ó fẹ́ bá mi fún yàtọ̀ àtàrà. tẹ́dì rọ́bọ̀t. ó ní táìmù tí kìnìún ẹ̀ máa ń sílẹ̀ ó sílẹ̀ nù. kò tó débi inú problem mo wà. ẹ bó ṣe ń sọ̀rọ̀ yẹn pé ọmọ pé ajá pọ́pì yẹn bá tẹ̀ gbé délé kan tí yóò tí àmójú lé wọn tí ilé òfin mọ́ ilé ìsìn mọ́. yóò mọ gbóni. ìnira ni kò tó débi bó ṣe ń fún mi nìyẹn. bàbá rọ́bọ̀tì ayé. ó lè kó nínú ra kí ni wọ́n fẹ́ mú. ó yá ẹgbẹ́ wọ́n ní fún yín sí. ó nẹ́nẹ́sí. ẹnẹsí àwọn ètò àbí àbí tí wọ́n bá lọ́wọ́ yín rà wá. sọmọ yẹn ń tà. èlò wọn ń tà agbára yín gbé bí òṣòwò lẹ ọmọlẹ bọ́sẹ̀ ní ọrùn yín fún ọ kí wọ́n fi. olórí burúkú ó jẹ gbèsè ju ẹni tí lọ. àwọn èèyàn jẹ gbèsè gbogbo. ẹ tí mo mọ̀ ọ̀rẹ́ mi gidi ni mo lè rẹ kí ló ń sọ yìí. ìyálàjẹ mo fẹ́ ṣe ń jọ tí mi sí kápárí wa. ṣé wọ́n lọ fẹ́ rajà bí lóògùn tí mo fẹ́ sanwó kéde. déyìn ọba sọ̀rọ̀ kéyìn sọ àṣetán ni. alárùn o máa kọjá yìí rẹ tẹ́lẹ̀ bá ń bùkà ó jẹ́ filẹ̀ má kọ́pì gbèsè o ó yóò sùn mọ́ gbèsè. ẹ̀ẹ̀kan mo fẹ́ sọ fún yín pé tẹ́ bá ti kọ̀jú láti máa pariwo ń bí mi ò ní máa wá mọ́ o. àní ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe tó bàbá aláyé yín ni ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ wá bí gbogbo. mo ní kó máa dín ẹran díndín. ẹran díndín. àti pé bí náà tẹ́lẹ̀ tí n bá dọ̀tí. wọn náà wo bó ṣe ṣẹnu ṣé ó jókòó lẹ́gbẹ̀ẹ́ lóye kẹ́hìn máa kó wọn lọ mú nẹ́ẹ̀tì ẹ̀ náà fi ń dáàbò bẹ́ẹ̀ fún wa ni. ẹ wo ètò àtọ̀rọ̀jù wọ́n ti sọ pé kẹ́ fún ayọ́ ti ẹ̀ fún ayọ́ tí ń tì o. wọ́n sì pé ọtí fún ọ ni. kí n tiẹ̀ ọmọ bẹ́ẹ̀ máa ti máa tọ̀ fún ẹ. rádaràdà aṣọ bógọ́sì lára mi ó ní wọ́n ṣù ó tiẹ̀ mọ̀ nǹkan kan dẹ̀ fúra mi mo ra ilé tí mo dẹ̀ ràn ó ti yẹ kó pẹ̀lú ẹ̀ sọ̀hún. ìran tọ́kì ni ọ tí ẹ̀ bá ti pọ̀jù èèyàn ràn ni. wá ọlọ́mọge wá. ọmọ tó ń fọ gbá à ń fa gbáàdì sí di àlòkù ní máa gbá kí. ọ̀rẹ́ mọ̀lẹ́ ní kó má dẹ̀ lóhùn. ìdíwò di àlòkù. rádaràdà. ara ara Tòkunbọ̀ nídìí ẹ̀. di àlòkù ni. fájì ni ọ. ilé tẹ̀ ń béèrè. ó díje káàdì ọmọ yẹn. ẹ fi mí sílẹ̀ jàre kí ló ṣẹlẹ̀. ó tún bẹ̀rẹ̀. ẹ fi mí sílẹ̀ jàre kí lẹ fẹ́. Máàmì ẹ kìlọ̀ fún wọn o ẹ kìlọ̀ fún wọn o. mo fẹ́ béèrè pé lọ school fees. kí ló ṣẹlẹ̀ gan èdè fi mí sílẹ̀ nǹkan tẹ bá wà bí ni kẹ́ ẹ rán. ara tí mo bá wá rè. Máàmì ẹ kìlọ̀ fún wọn ẹ kìlọ̀ fún wọn o ẹ kìlọ̀ fún wọn o àárín wọn fi o ẹ kìlọ̀ fún wọn o ẹ kìlọ̀ fún wọn o. mọ́lẹ̀ kọ́sọ́mà ìyá rẹ lọ mọ́lẹ̀ kọ́sọ́mà ìyá rẹ lọ. alárùn kò ní dá bá bẹ́ẹ̀ fún tó sọ jásẹ̀ mi mọ̀ ni. jásẹ̀ mi mọ̀ ni. ó yá wèrè ni. jásẹ̀ wojú mi. eléyìí ṣe dáadáa mo dẹ̀ ní kọ́ mọ bojú ẹ̀jẹ̀ òní. sólò rí mi. ìgbà tí mo rí ẹ̀ ń kọ́. mo tẹ̀ ẹ́ alẹ́ tó yìnbó ni. ó yá wèrè ni. alẹ́ tó yìnbó ni. Wọ́n òbí wọlé kọ́sọ́mà ìyá ìdánù tán. ó ń pẹ́ kó tó le. ó kiri ẹ̀mí ọ̀fẹ́. ẹgbẹ́ mi lọ jàre kẹ́gbẹ́ kọ́ síbẹ̀. tí o bẹ jẹ fún tí o bẹ jẹ fún bàbá mi ẹ dà wọn lọ. Mami tó bá bá mi mami tó bá bá mi mami ìwọ náà lọ máa kí ẹ jẹ. mami ẹ kìlọ̀ fún mami. One wife, 1 million problem. Two wife, 2 million problem. I see they run your race, see my brother, they run mine too. Yanura. I see they think I'm tasty, my brother, they think I'm too. Mo ti dé iná lẹ́ẹ̀kan. Yanura. Mo ti ń lọ báyìí o. Tẹ́ ẹ̀ dá lónìí. Ìdíbọn náà kọ́ lọ́dún. Mọ́mí pẹ̀sẹ́ǹtì. Ẹlẹ́sọ káàdì ní níjó ní.
ṣé mo ti fún yín káàdì mi mama present ok ọ̀dà o mo dé o ẹ lẹ́ o ẹ káàsán ẹ pẹ̀lẹ́ àǹtí ò tí dé ó dà o ẹ bá ń sọ fún ẹ lálájọ ti débí ṣẹgbọ́ ẹ lálájọ ti débí o ẹ ṣeun ẹ jèrè ẹ bèrè ẹ jẹ̀kọ́ o. Mama Beauty, hello ma, how are you ma? Alájọ ti dé o. Wọ́n ṣe irun lọ́wọ́, ọ̀dà àṣejèrè o, ẹ rí towó ṣe o, ẹ ní dààmú. Ẹ lẹ́ mà, Mama Beauty, ẹ pẹ̀lẹ́ mà. Mo ti dé o kí n tó máa lọ sí ìsàlẹ̀ báyìí kí n padà wá ajé ẹ̀ta ẹ̀rí sí níbi òní ẹ̀ sọ pé káàdì àbí ajá yín yìí ó burú díẹ̀ owó mo kó wá fólówó rẹ o ẹ ṣe mà ọ̀dà o ẹ sì mà mo dé o. Bode o ẹlẹ́tíríkì pè ẹ lẹ́ ṣé ẹ gbàgbé káàdì ilé lónìí gbogbo ìgbàlẹ̀ máa ń gbàgbé káàdì ilé òpònú how are you o. tí Ọlọ́run ní fi rẹ fún tí mo ti gbọ́kànlé tí mo ti rí láìlé epo tí mo fẹ́ fi tó oúnjẹ fún ọkọ mi tó dẹ̀ lọ lo epo mi tí ò ní fọwọ́ ẹ̀ ṣe nǹkan tó dáa Ọlọ́run nǹkan tí mo máa bá wọn fà nínú lẹ́yìn tí mo máa bá wọn fà nínú lẹ́yìn ẹ̀mí wọn ò ní gbé. Ìyá ṣé ilẹ̀ ilé epo tí mo gbé sínú ilé tó mú yín sọ látàwọn ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ dá mi lọ ṣé ilẹ̀ ilé epo tí mo gbé sínú ilé. Ìyá ilé epo tí mo gbé sínú ilé. Màmá mo ń bá yín wí náà mo gbé mú yín sọ̀rọ̀ látàwọn ẹ̀ sọ anything. Ṣó gbádùn ṣó lálàáfíà ṣé kò má dààmú ọpọlọ ẹ ṣé mi ló ń bá wí ọ̀dẹ̀ fi mí díwọ̀n lé yín dúró náà mo fẹ́ bèrè kankan lọ́wọ́ ẹ ṣé ọ̀rẹ́ ni kọ́ ẹ lé yín ni àbó lẹ́kọ̀ọ́ àbí wọ́n lò dúró gbẹ̀kọ̀ torí kò yé mi àbí ò ní aṣọ àgbà lórí kọ̀. Èmi ò ní irú ìyá bíi tiyín mi ò ní ìjà ládàládà bíi tiyín mi ò ní irú ìyá bíi tiyín mi ò ní ìyá tó máa gbé mi sókè mi ò ní ìyá oṣù mi ò ní ìyá ìyá tó bí ẹ ìyá mi ò ní ìyá 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 mi ò ń ṣe ìyá ìyá. Wọ́n ọmọ aláìlẹ́kọ̀ọ́ burúkú yìí ṣé mi ni wọ́n bá rí ṣé wọ́n lọ fi owó ara ẹ̀ rí kò yẹ. Ọkọ mi ló rà akọni mi ló rà fún mi. Akọni ẹ ló rà fún mi. Bẹ́ẹ̀ni ìwọ ló wá rà fún mi. Kí ló dé kí ló ṣe. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ kí ló dé lẹ́gbàá ariwo ẹ̀. Epo tí mo gbé sínú ilé tí mo ti fẹ́ fi sún oúnjẹ fún yín tí màá fi débẹ̀ báyìí mo ti rí pé wọ́n ti lò ó. Bẹ́ẹ̀ni. N kò débi epo lórí náà ti lò ó bó ti ẹ̀kọ́ wá bá mi ná bóyá rẹ̀ kò mí sí ni o bóyá mi mọ̀ ní kẹ́lò mi lò fún mi kí ló dọ̀ mọ̀ sí rárá àdá báyìí náà ó ní oyè fèsì máa bá sọ̀rọ̀ anyhow ìyá yín ni ọlọ́mọ sí jẹ́jẹ́ ni mo ṣe fẹ́ o ọlọ́mọ tẹ́lẹ̀ bá fún àtọ́ bá ní mo ṣe fẹ́ o gbogbo àwọn àdéhùn ọ̀tẹ̀lẹ̀ o. Èmi náà mo mọ̀ pé kọ́nà tẹ máa sọ náà nìyẹn ẹ̀yin wọn lè máa ń gbèsè ní gbogbo ìgbà kò sí problem. ẹ wà mò ń bẹ́ sọ̀rọ̀ kó wájú mi. ayé o ọmọ sí tí àwọn òbí rẹ̀ ò sí láyé mọ́ o ìyìnbá gẹ̀ẹ́sì gba wájú ilé wọn kọjá lọ wọ́n wà máa pè mí wà máa sọ fún mi pé ìjánu ẹ̀sìn ni òmu ó lè pọ́ ọmọ náà fi fún mi ọ̀dà àmọ́ bí wọ́n ò ti sí láyé náà nínú sàárè wọn ó ti mọ̀ pọ̀ ọ̀dà.
ẹ̀bẹ̀ yìí náà ni ẹ̀yin lójú kòkòrò ọkùnrin ṣé àwa méjì tà ti mọ wọ ara wa yìí ṣé àtòyìn ẹ wá lọ gbé pàpà ńlá igi obìnrin wálé ṣé iná ti rí báyà bẹ́ẹ̀ rí. àtẹ̀yìnkè tí ajá wọ́n gé tí ẹ̀dán mọ́ bẹ́ẹ̀ pamọ́ ńgbà tí ń èéfé lẹ́yìn tí mo fẹ́ lé ọ ṣe é sọ̀rọ̀ mú. ìgbà ṣàṣòro ṣé ó wà létólè tí ò lẹ́kọ̀ọ́ yìí. nǹkan ọmọ gòkè sí náà ni bẹ́ẹ̀ ni. lọ́tẹ̀ bá sì máa bókun ẹnìkan lẹ́nu ilé ìjọ náà jí kan lé. ọ̀rọ̀ ìsọ̀rọ̀ ẹni ara ni ọ̀rọ̀ ìsọ̀rọ̀ èèyàn kí èèyàn máa sọ ó ìyá wọn ní ìfẹ́ máa bọ́ ọ lójú ọmọ ni o wọn náà ó kù díẹ̀ káàtó lọ́nà wo. tí èèyàn bá dàgbà yẹn yógun jà ni kí wọ́n fi fọ́tò ọmọ ránṣẹ́ síbi kan wọ́n fi fọ́tò ẹ̀ ránṣẹ́ síbẹ̀ báyìí wọ́n mọ̀ pé ó tó bí lọ́mọ. kí wàá ni mo fi jẹ̀bi láàárọ̀ ìtẹ̀sùn dàbílẹ̀ kí lè bí mi. ṣé wọ́n ló gbé epo bẹ́ẹ̀. ní epo tẹ́ fowó yín rà sílé fún gbogbo wa. mo mọ tí ń ṣe ọ ní tí máa ṣe ọ ni pé ó ti wò pọ̀ ọmọ ẹjọ́ lọ máa kọ́ èkọjá ní èsì sọ kí nìkan fún ọ àánú ẹ̀ ṣe mí o mọ́jọ́ mi ò bójú ẹ̀ jẹ́ o ọmọ pé bí wọ́n ṣe ń bá fa lọ títí náwó báyìí nísìnyí yóò máa fọ́ ọlọ́ọ̀mú ló kù. ṣé àmọ̀ kojú yín ni mò ń tíṣà. tó bá ti jú mi kan. tí bá ti jú yín ẹ mọ̀ pé mi kì í ṣẹran rírọ̀ òun máa ń nà tó ẹ pé wọ́n máa wọ́n mi lé lórí ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣùgbọ́n mò ń tijú yín ẹ̀ẹ́dẹ̀ fẹ́ mọ̀. ṣé wọn rẹkọmẹ́ndì ìyá fún ọmọbìnrin ọmọ bá ọmọ eléyìí jà ọmọdégun ẹ̀ sí péré. ó dẹ̀ tú èmi àti ẹ̀ lẹ̀. wọ́n gan tẹ́ péré. ẹ tú èmi àti ẹ̀ lẹ̀. ẹdẹ tẹ̀yàn sí tẹ̀yàn gbádùn gan kì í pẹ́ dé fi rí ọ tó ọmọ mi tó gbẹdú díẹ̀ sọ kí nìkan fọ sọ mo ro lé wa. kí ló ro lé yín. obìnrin méjì gbọdọ̀ jà lórí ọkùnrin kan o tẹ́yàn bí ìjà báyìí wọ́n jà yín wò tẹ́yàn máa kiri kí àdúgbò ni o. wàhálà lé yín nìyẹn kò sí tó kàn mí ẹ̀yẹ jẹ́ kó kọjá yìí lọ́dọ̀ mi tí sùúrù mi bá pin ẹ mọ̀ pé mi kì í ṣẹran rírọ̀ wàhálà lé yín nìyẹn. n bò mọ̀ pé bọ́dí ẹ ti expire àkọ́jọ́ lójúmọ́. ẹ ṣé mo dúpẹ́. a ní wọn jọ o. ẹ jọ ẹgbẹ́ wọn kúrò jàre kẹgbà lè lọ. sẹ́mi náà lọ bá yí bá wọn ọmọ ní ń jẹ sí ọ. ó máa kàn kó yà jẹ á jẹ pọ́nà bàbí ìsìyà èmi ni mo sọ bẹ́ẹ̀. gbogbo agbára ẹnu nìkan lọ́wọ́ ẹ̀mí mọ̀ kan tó One wife, 1 million problem. 2 wife, 2 million problem. I see they run your race, see my brother, they run mine too. kó o ṣe dáadáa ni o. I see they think I'm tasty, my brother, they think I'm too. mo gbàgbọ́ bá ń tilẹ̀ wò ó gbé sí ìkejì báyìí. ẹ káàsán mi o. kí lẹ fẹ́. mo fẹ́ ayíǹdì. ayíǹdì. pẹ̀lẹ́. ẹ wọ ẹ mọ̀ súnmọ́ gbà mí ẹ súnmọ́ jọ. ó yá gbà 500 ni o. 500. ẹ mú owó wá. Nga ṣéǹjì. Ṣéǹjì nìkan kan. Ọ̀gá wọn kókó kúrò mi bàá jọ. Nga ṣéǹjì. Mọ́mí ẹ gbà. Àwọn kọ́sítọ́mà yẹn. Mọ́mí. Tàǹbẹ̀lẹ̀ ti rí yàyín. Àǹtí. ẹ mọ̀ lọ. Ọ̀gá kó ṣí kúrò mi bàá jàre má kó kúta bà wá. Mọ́mí à ń wéré lẹ́kúlé nígbà àwọn kọ́sítọ́mà yìí yìí. Bó lẹ ti rí wọn náà. Wèrè làwọn àwọn kọ́sítọ́mà bàbá ẹ̀. Ṣé bá yín ṣeré ni o? ìsìn ń yọ̀ sí yín ni o ń yọ̀ sí yín ni o ẹ̀yin ni ṣé dáadáa ni ẹ lẹ́ ẹ jàre. Ọlọ́run yẹ kéèyàn burúkú wá kí mi ó jí sòrò yín ni ẹ lẹ́ jàre ẹ dákun ẹ wá jókòó báyìí mo fẹ́ fọ̀rọ̀ ẹnìkan tó yín létí ẹ jọ̀ọ́ ta ló ń tẹ̀. kémi ó tó bínú mo mọ kọ́kọ́ ń wo mi dẹ̀ nífẹ̀ẹ́ kí n bàjẹ́ lọ́wọ́ ọrú ẹ̀yin èèyàn dáadáa báyìí. Yes ìyá amóyin ọ̀rẹ́ yín mo rò bọ́ ọ̀rẹ́ yín ni. bẹ́ẹ̀ni o ṣe jàre. ìyá amóyin ọ̀rẹ́ yín ẹ bá ń bá a sọ̀rọ̀ o. kí ló ṣe fún yín. kémi ó tó lè bínú mo mọ kọ́kọ́ ń rò dáadáa torí tí n bá bínú tán wọn ò rí mi mú mọ́ o. mo bínú gbà kan sẹ́ni wọ́n so mọ́ mi ń dì bẹ́ẹ̀ ni ẹ bá mi bá ìyá amóyin sọ̀rọ̀ o. ìyá amóyin gba àjọ tí ò tí ì dáa pé. ó gba owó ẹ̀kúnrẹ́rẹ́. Màámi mo ń bọ̀ mo fẹ́ lọ pọn mi. ó dáa má pè ọkọ mi. ó gbàjọ tí ò tí ì dáa pé mo dẹ̀ sí láàánú ni kò wá dáwó yìí padà mọ́ ó ní ò jẹ́ kí n fẹ́ máa ṣe àánú fún gbogbo àwọn tán fẹ́ lo owó mọ́. ó gbàjọ ni àbò yáwó sà ó yáwó lẹ́kọ̀ọ́. ó yáwó ni àjọ náà ni ó ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò pé
ó wá yá owó sí i. ó wá yá sẹ́rí ẹ bá ń bá sọ̀rọ̀ o wèrè ni mí o mi ò gbádùn o ẹ wò èmi mo yára mi ẹ wò ẹ bá mi bá sọ̀rọ̀ torí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí I'm an ex-soldier ex-navy SSS ex-air force SDSCC SFSS SANS artillery ẹ bá mi bá sọ̀rọ̀. gbogbo ìtẹ̀kálẹ̀ ilẹ̀ ti ṣe rí. bẹ́ẹ̀ni ẹ bá mi bá sọ̀rọ̀ o kó tó di pé mò ń gbàjọ ó ní àwọn iṣẹ́ tí mo ti ṣe kọjá ẹ bá mi bá sọ̀rọ̀ o àwa tá ń gbàjọ ológun ni wá o. ẹ tún lóògùn. mo lóògùn o mo lóògùn tí ì ṣe oògùn kékeré pàápàá bẹ́ẹ̀ sì ti ń wò mí kò sí nǹkan tí n ò lè dálẹ̀ tó yé báyìí mo gọ̀kadà rí o bẹ́ẹ̀ ni mo ṣe SSS SSC SSN NFAT gbogbo ẹ̀ ni mo ṣe ẹ bá ń bá sọ̀rọ̀ o. bàbá ẹ gbọ́wọ́ ẹ wò ìlọsíwájú bá iṣẹ́ yín tí èsì kéke ìlọsíwájú bá iṣẹ́ yín ẹlẹ́ ti ṣe sójà rí ẹ ti ṣe navy rí SSS DSS SSP CPC gbogbo ẹ̀ ti ṣe rí ẹ tí wọ́n padà wá gbàjọ. ìyẹn ni mo fi ṣe round off ẹ tún gbà lẹ́ẹ̀kan sí. ẹ ń gà mí kọ́ yìí ni. ẹ ṣe á gà yín torí kí ni ẹ gbà lẹ́ẹ̀kan sí bàbá ọwọ́ yín ti ń rẹwájú yóò ní wálẹ̀ lágbára Ọlọ́run ẹ gbà ẹyọ kan ní kẹ́ ẹ bá ń kọ lónìí. ẹyọ kan ni ẹyọ kan tó ní. ẹyọ kan o. ẹyọ kan. ẹsẹ yọ̀dà. ẹyọ kan ni ẹ dá o. ẹyọ kan ní tèmi. ẹ ń bá mi bọ̀wọ́ pé ẹ ń bá mi bọ̀wọ́ pé tẹ bá mọṣẹ́ tí mo ti ṣe ni ẹ ní fẹ́ bá mi bọ̀wọ́. ńgbà tó tíṣẹ́ sì jáde jù gan mo tún gbépo. ẹ gbépo. ẹ bá ń gbọ́ agbépo tọ̀m̀bílà èèyàn àwa là ń jẹ́ bẹ́ẹ̀. irọ́ ni o. bẹ́ẹ̀ ni. ẹ bọ̀. ó ti dá bàbá. ó ti dá bàbá. ẹ bọ̀ mọ́. ìmọ̀pọ̀ ẹ ti ṣiṣẹ́ tó bá wọn. mo ṣiṣẹ́ o. ẹ pẹ̀lẹ́. mo ṣiṣẹ́ o. ẹ kéré iṣẹ́ yín lágbára Ọlọ́run. àṣẹ o. ẹni ẹlẹ́ni ò ní jẹ́ṣẹ́ yín. àṣẹ o. ẹ pẹ̀lẹ́. ẹ ǹlẹ́. ó jàre. ó dáa. ẹ bá ń bá ìyàmó yín sọ̀rọ̀ o. à ń bá sọ ẹ bá ń bá sọ̀rọ̀ o. ẹ̀rọ ló fòfó ń ṣe ẹ ní ọmọ jẹ̀dá. tí bá spark kò ní dúró. ẹ mọ spark. ẹ bá ń bá ní dúró ní dúró onú ń jẹ́ bẹ́ẹ̀ kò ní dúró wò tán o. ó dáa mo ti gbọ́. ẹ pẹ̀lẹ́ ayọ̀ àtàlàfíà lẹ́ẹ̀dẹ̀lé o. àmì o. ẹ rọra mọ̀ tẹ́ bàbá. a ti dé bí o. ẹ lẹ́. a ti dé bí o. ọlọ́mọ sọmọ wa ní nìrìn sí nìrìn ní kí n kó bàbá yìí ní àbí wọn mọ tí wọ́n ń ṣe. nígbà tí èèyàn ti ṣe SSS FFF LSC RRC títí wà ń gbàjọ ṣé lọ síwájú nu àbírú ẹ̀yìn kọ́lọ́mọ sọ wá dèrò ẹ̀yìn ẹ wá lẹ́yìn sóògùn ẹ lọ sóògùn sí bí bá ti sóògùn náà kẹ́ ẹ wá gbowó yín. ìwà ní ṣe mọ̀ǹgà òrírọ̀ wọn ọ̀gọ́ mọ̀ǹgọ̀gọ̀rọ̀ ọ̀gọ̀ rẹ ni. ẹ dáhùn mo ti dé látẹ̀kan àbọ̀ lọ́tẹ̀ wọn hùwà báyìí ná. ó ti pẹ́ tí mo ti dé ọ̀nà méjì ìrìn bẹ lẹ́sẹ̀ mi gan kí ló dé. ẹ wo àjọ yìí ti fẹ́ pa mí o àjọ ti fẹ́ pa mí tí mo lè yan àjọ. ọfẹ́ pa àjọ àbájọ fẹ́ pa ọ́. àjọ ló fẹ́ pa mí o owó ni mò ń tù jọ látẹ̀kọ́ ẹ̀tẹ̀ kọ́kọ́ bá tọwọ́ náà. owó ara rẹ ló ń tù jọ owó tẹ́bí wọ̀ lọ́ kó àjọ. ẹ̀tẹ̀ ti bà tọwọ́ náà ó ní ìdí tí mo fi tọ́ pé kó tiẹ̀ kọ́kọ́ wà lọ́wọ́ yín náà ẹ kọ́kọ́ bà náà. wá o ṣé kèsì pọ̀ di owó yìí o torí wàhálà ńlọ ń wẹ̀yìn fẹ̀fẹ̀fẹ̀ lẹ́ẹ̀mẹ̀wá yìí. ẹ̀tẹ̀ ti bá owó ìtọ́wọ́ iná mo mọ̀ nǹkan tí mò ń tọ́ o ẹ bọ̀ owó ìnáwó mi náà ọ̀rọ̀ tẹ̀yẹ̀ bẹ̀rẹ̀ báyìí tì ní torí ẹ̀rùn ìdí tí mo tọ́ pé kẹ́ kọ́kọ́ bọ̀ owó ìtọ́wọ́ òun yín pé tẹ̀yẹ̀wó tó wà lọ́wọ́ yín yẹn tẹ bá pẹ́ jù níbí báyìí wọ́n lè padà nà mí àti ipa. sọ jí ni. jí. jí. ẹ má pariwo ẹ má pariwo. tìpájọ ni ẹ wá bá kí ó kàn yín bẹ kí ó kàn tọ̀tọ̀ yín bẹ. ẹ wá bọ̀ ń bẹ́ tààrà ẹ kọ̀ọ̀kan fún yín o. tẹ̀yìn àjọ tọ̀tẹ̀ tó ń bọ̀ àti tó máa tọ́ méjèèjì papọ̀ ni. torí mo mọ̀ pé kò tí màjíìkì tí mo fẹ́ jẹ tí màá fi owó lọ́tẹ̀ tó ń bọ̀ àfi tí bá fẹ́ lọ ta ẹ̀rọ kù. àmọ́ mo jẹ́ kí n lọ ṣe bí ìdòpé àbí kí n lọ wá àgọ́ ti máa ṣe rí owó ọ̀tẹ̀ tó ń bọ̀ àtẹ̀yí tó máa tẹ̀yí papọ̀ máa dẹ̀ sún papọ̀ fún yín torí mo fẹ́ fowó ìyá mọ́tò nù. sọ ma pé sẹ́sàn ibi tó wà àwọn tó ń kó owó jọ tó ń lè yáwó nígbàkigbà ń lọ dúró sí
àwọn tó ń dáwó tó yẹ pé tó bá dá lọ́ọ̀kú àwọn wà lọ́tọ̀ ni wá wo bí tó wà mọ́ dáràn bọ̀ mí lọ́rùn o mọ́ dáràn bọ̀ mí lọ́rùn o mélòó lọ kó wáyìí. owó tọ̀tẹ̀ ni ó pé. mọ́ dáràn bọ̀ mí lọ́rùn o. nǹkan tó bá bàyà máa fi tún nínú tàwa yín èmi náà mo búyọ̀ tọ̀rọ̀ wọn. sá mọ́ jalè o. tí bá tiẹ̀ já yẹn kò kàn yín èmi kẹ́yìn ti bàjọ́ ni. mi ò bá ń tẹ o ẹ tètè nǹkan tẹ fẹ́ tẹ tètè wá máa yan o. ẹ tètè máa yan tí ẹ jẹ́ kó máa yan. kọ́ máa lọ bó. kí ló dé. ẹni tó ń sọ̀rọ̀ báyìí dẹ̀ ń gbowó àjọ lọ́wọ́ ẹ̀. kí ló dé sọ̀rọ̀ rẹ̀ làjọ ni. ẹ̀wọ̀n ẹ mọ̀ bí mo ti tọ́ bí bí kẹ́ má máa fẹ́ fún ara fún mi ẹ mọ̀ bí mo ti tọ́ bí kẹ́ má máa jẹ́ mi mọ̀ dáhà mi báyìí ni owó ẹ̀mí náà kì í máa tọ̀wọ̀ báyìí ni. ok iṣẹ́ wo ló ń ṣe tẹ fi ń gbowó àjọ lọ́wọ́ ẹ̀. iṣẹ́ wo ni mo fẹ́ máa béèrè pé kìnnìkan béèyàn bá tún kódà kò sí kéèyàn wo lè mọ̀ ṣe ni tó bá ti mówó àjọ wá tá a bá ti gbà àjọ làwọn ń gbà. bàbá ẹ̀yin àgbàlagbà náà lẹ sọ pé agbépo lọ́jà ọ̀jẹ̀bí ẹjọ́ máa kú sẹ́wọ̀n. ọjọ́ máa kú sẹ́wọ̀n ni ọmọ bàjẹ́ láyé yìí o sára àdúgbò yìí náà ni. èmi ò mọ rí. ọmọ rí kí wọ́n á lóde tí ń ṣépè fún ọ orí ẹ burú ni is your head burú irú dáadáa wo leléyìí ṣé wọ́n jí owó ni. mi ò já ẹ o. bó wa ló ṣe jẹ́. mi ò mọ bó ti yìn wá o. ẹ̀yin ẹ̀ tètè máa lọ ẹ̀mọ́ fẹ́mi náà ti àbá ti pé kẹ́ bá tó fẹ́ wọ́n lè padà nù yín pa. mọ̀jẹ̀ wọn náà mi pa o. yóò kàn tọ̀tọ̀ ẹ̀pẹ̀ yóò tọ̀tọ̀ mi ó tó máa tó pọ̀ tìtorí ó lè ti pa fún. They think I'm tasty, my brother, they think I'm too. Ayé o, ayé o, ayé. Rògbòdìyàn lélẹ́yìí o. Lọ́wọ́ orí mi, ẹni tó bìnrin kú lọ́nà, tó ń gbélé òjọ̀kọ̀ ẹni, ó ṣáà ti jálé ẹni. Kí ló fẹ́? Torí ẹ̀yin obìnrin, fẹ́ bá ti di pé ẹ̀bẹ̀rẹ̀ sí háàpù èèyàn bẹ́ẹ̀ láì sí pé òun ṣiṣẹ́ lágídí gbò wá láàrin. Kí ló fẹ́? Mo fẹ́ ṣe o. Mo ṣáà ti ń béèrè owó oorun lọ́wọ́ yín látọjọ́ yìí pé kẹ́ fún mi lówó oorun. Inú ẹ̀ wúrú mi ti tí mi ò lè ṣí sílẹ̀ mọ́. Ẹ wo àtòrò mi. Gbogbo tí ń tẹ ẹ̀ka ẹ̀ tí kàmí ti ń dún tí ń ṣe cash ló ń kọ́ fẹ́ gbowó lọ́wọ́ mi. Ẹnu ló lọ fẹ́ sínú rẹ̀. 10,000. 20,000 ló lọ bá. 10,000. 10,000. Torí kan náà ló ṣe 10,000. Akọni mi gbogbo nǹkan ló ti wọ́n náà. Kọ́ ẹ̀ pé wọ́n ń gbọ́ ni o. Àwọn ọ̀gbá mi ṣó mọ iye tí mò ń ṣe irun kí tó pé tó fẹ́ ni. Ṣé bó máa di ni? Mo máa fọṣẹ sí mo máa fọ. 10,000. Ok wọ́n á ti 10,000 ni màá fún ẹ. Máa gbọ́ irun tó fẹ́ ṣe yìí o torí ọmọ pé kò ń ṣe ìwọlé kan náà ni o wọ́n pe ẹ̀yin obìnrin irun yìí ti wọ́n jù kí ni bíléèdì mo fi ń farun mi lórí òpin ń tà. ẹ lè fi obìnrin wọ́kùnrin ni. tí mo fi 10,000 ra kíní tí mo fi ń farun mi ọdún 15 lónìí mo sì ń lò ó lọ ni wọ́n mọ̀ pé ramasi akọni. ọgbọ́n mi. nǹkan tẹ̀ sọ látara ọ̀nà tí ń bọ̀. níbo. Don't ask me questions because níbo ni yẹn ó máa jẹ́ kí n bínú ju mo ṣe fẹ́ bínú Kí ló fẹ́ lọ. Just bínú sí? calm down. Tọ́rọ̀ bá pọ̀ jù ó lè fa ìbínú fún mi. Láti bíi 3 weeks ago ni mo ti ń sọ pé kẹ́ fún mi lówó because èmi ò kì í ṣe olórun tó ń tọrọ 10,000. I don't ask for such. I don't ask for such amounts. Kí ni ọ̀gá ọ̀fẹ́ sọ̀rọ̀ ọ̀pọ̀ sọ? Ẹ ṣáà ní sùúrù ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Wá máa ta fà fún yàn nílé. Mo lè ta anything. Èmi ò lè lóorun kankan nu gbogbo yín náà mo lọ́ọ̀fù bákan náà. Mo ti gbọ́. 3 weeks ago ni mo ti ń tọrọ owó lọ́wọ́ yín. Ẹ sọ pé kí n má wọrí ẹ má fọ́ mi. Tọrọ ẹ̀tọ́ rẹ ni ṣùgbọ́n ohun tó gbé wá high table ló gbé wá ni. Iye tí mo ní ìdí nìyẹn. Ẹ dẹ̀ ní pé kò sí, mo dẹ̀ ní pé mo ti gbọ́. Ìgbà tó di alẹ́ àná tẹ́ jẹun tán, ẹ ní pé mo tún wá bá yín. Ẹ dẹ̀ sọ fún mi ẹ ní pé kí n má wọrí pé má fún mi. Ara mo lówó pọ̀ lọ́wọ́ mi báyìí ni mo sọ. Mo ní kò tí ì sówó lọ́wọ́ mi náà ni mo sọ. So ń bolẹ̀ tí wàá rí ilé. Ṣóba náà ìtìlẹ̀ èdè. Ṣé 10,000 yàtọ̀ sọ 10,000 bí báà ló ṣe sọ báyìí? Ẹ máa fún mi náà pé
gbélé ìdání náà o mo sì máa fún ẹ sí. That is it. Kí n fún 10,000 kó wá fún 10,000. Yes. Ẹ ṣe àwúlò fún tó fẹ́ ṣe ẹ ló fẹ́ lo 10,000 ó ń kọ́ lọ sí tiẹ̀ náà. Akọni ó níbi tó ti mówó ìjáde 10,000 kó ló ní lọ́wọ́. Ìyálé mi kí ni problem yín gan for God's sake ṣé wọ́n yín sí mi ni ẹ wo ẹ fi mí sílẹ̀ jẹ́jẹ́ sọ̀rọ̀ sí wọn ẹ bọ́ yín mi lẹ́ẹ̀kan náà. má sọ̀rọ̀ sí seniority wà lóde mi kò bẹ̀ sí o. kí ló wá fẹ́ ṣe fún mi. ìwọ náà kò má lówó fún àgbàlagbà náà. ojú yín ni mò ń tì o ojú yín ni mò ń tì o mo mọ nǹkan tí mo lè ṣe fún wọn o. a máa ti lọ bá ní má ṣe nǹkan kan fún un lé lọ bá. ní idiot fẹ́ ṣe fún wa. wọ́n náà má pè ní idiot ìwọ ló kọ́ máa pè ní idiot fẹ́ ṣe fún wa. káà tójú ẹ mọ́lẹ̀ ká bẹ̀yìn ẹ jẹ ajé ìwọ. báwo ni ṣe báyìí nígbà tí ìṣọmọ ọláta ọmọ pé mi ì lágbọ́njá o. wèrè ni wọ́n fi ń gbélé ọkọ tí yẹn bá ti wà mẹ́ta ajé wèrè la fi ń gbé bẹ̀. kí ni ajé tó ń pè ní sí ajé a máa fa wàhálà ni ibi ọkọ ajé gan sí wọ́n lè tó ń wọ òfariwo ní òjò wọn máa play music in báńkì. kò sí wàhálà. èmi ò fẹ́ gbogbo lè wọ́n náà máa ṣe sùúrù. torí báyìí tó wọ́n jàre má ṣe kíní gan. ọjà ó gbà mí lọ mo ní kẹ́ ẹ̀yàn. sí tó bá bẹ́ sí mi máa bá ojú ẹ jẹ́ máa jẹ́ kí ojú ẹ dàbí ẹ̀jẹ̀. ṣé mo máa wo tèmi máa la máa wo tèmi máa la máa wo tèmi máa la tó kò wó lọ ni tó kò wó lọ ni. ẹ wo ẹ ṣá fẹ́ mi lówó tí mo fẹ́ fi ṣerun ẹ fẹ́ mi lówó tí mo fẹ́ fi ṣe tẹ́pà ti wá wàhálà nílé ẹ fún mi lówó tí mo fẹ́ fi ṣerun. ẹ wà ẹ jáde fi kọ́ lélẹ̀ tó bá yẹ wọ́n lọ́kùnrin bínú tó owó tó gbà lómi tí ò ní wọ 18,000 báyìí. àní ẹ fẹ́ mi owó oorun lèmi fẹ́. òní mọ̀ ń kà lọ abọ́ ọba ń fojú kà bí mo ṣe ń kà ni. wọ̀gán náà tí bí òun fi lọ́kọ̀ báyìí fún mi kó wò láyé omi tí mo lọ́ọ̀fù ẹ̀ ni kó wọ́n bá aṣọ ẹlẹ́nu ní ìbá ti lè dààmú kí ni tí ń bẹ lára rẹ̀ dẹ́kun tó bẹ dúlẹ̀gbẹ̀ẹ́ ẹ̀rù wáyà tẹ́ fi ń sásọ bó ṣe dín lórí gbòdo wọ́n ti sásọ ní lórí owó tó máa pété ìsopò tẹ́ fi gbé wáyà náà ìsásọ tú ìwọ náà wò rúbútú good colour ìwọ náà wò ọ̀dà tó wà lára ẹ̀ fọ́lọ́ kọ́ ọmọ ni ẹ ti mú wọn náà ti máa ń tọ́ owó tí ń sẹ́yìn lẹ́gàn ní ẹ̀ tó ní pàṣẹ àṣọ láwùn náà ìwọ nìkan lè ní máa kéèsì ní gbogbo wọn tí wọn pé ìyá kìnìkan tẹ́lẹ̀ análọ́ọ̀gì ni òun ọmọ nǹkan kan ṣe ṣe mísánárì ní gbogbo ẹ̀ lọ́jọ́ ayé rẹ̀ mo sì ti pàtì sáàyè rẹ̀ mo jẹ́ onítọ́ sẹ́wọ́n sí mi lọ́la kòkó ń bá òun ilé ápù ilé máa tó á di pé máa wọ́ ọmọ ẹ̀bá tó jẹ́ kí ni orí burúkú ní lẹ́mẹ̀ mo ti sẹ́ mọ̀ àmì tí wọ́n náà tó lè gẹ lópọ̀tì ni. ẹ̀yin náà gbọ́wọ́ tẹ́ǹsọ̀ lẹ́nu ṣé kò rún létí yín ni. kí màá kọrin fún ọ pé àmà áfíríkà ń pọ̀ yẹn. ẹ wo bí mo ṣe ń lọ yìí mo máa bá wọn fọ wàhálà nulẹ̀ inú lè máa gbóná mọ́ wọn lẹ́nu. yàrá ìfẹ́ ẹ wà. ẹ̀yin bá lọ́dá ṣáàdì ìyàwó púpọ̀ gan-an ayọ́fẹ́ ìṣúlùwà rẹ̀ àbí láìsí pàǹsẹ̀ àbí bẹ́ẹ̀ polóṣèlú méjì wà ládùúgbò kan náà tẹ́ ń bára wọn jà ilé ìjà ó gbà mọ́mi lọ́nà sí àtún advice wọ́n máa ṣe low cut ṣebí tó bá ṣe low cut tó bá tẹ̀ǹtì ọmọ pupa kú ní tẹ́lẹ̀ yóò blend kò sí wọ́n máa wò ó ní àdàbídò gan yóò jọ tí ó máa. bàtà máa kúrò nílé àárọ̀ ẹni ká má wọrí ẹ ní pẹ́ dé títí 12 sí wọn ẹ padà sílẹ̀ mú owó wá ẹ dẹ̀ kó kò sí nǹkan kan lé kódà ẹ wò ara mọ́ mi temperature wọn tuntun àìsí ni o iye oògùn àríra iye oúnjẹ kankan wọn ò tí ì jẹ àwọn ló ní kí n wá bá yín ẹ̀gbà tá a rí yín lé. ibi tí mo mu omi ìdè láàárọ̀ ìlú wa yìí kọ́bọ̀ ò sí lọ́wọ́ mi omi ni mo ṣì mu omi náà ń bá nínú agodóńgbó tó fẹ́ gbọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe wà létí òsùn tẹ́ fẹ́ jẹ yẹn inú èmi gan ò dùn bí wọ́n á máa pòwe wá ní tájá máa jẹ ìṣù àṣẹ ìgbà tó sún mi ni mo ra jókòó mi èṣù ò ṣe nǹkan kan mo ṣe prayer títí ọ̀rẹ́ mi kan ló ṣe wá sọ fún mi pé mo ń tọ́ra mi jẹ ni ó ní prayer máa gbà o ó ní àjọ agbójúlọ́lọ́run ò ní jogún òfo ó ní but tó bá ti jẹ mọ́rú iṣẹ́ báyìí àfi kí n lọ bọ̀gùn mo ní kí ni ìtumọ̀ ó ní tí n bá bọ̀gùn ògùn ló máa lọ bẹ̀rẹ̀ sí bá táyà àwọn èèyàn jẹ́ ògùn lákàáyé ọ̀ṣìmalẹ̀ department tiẹ̀ ni
olóhùn ló máa lọ bá àwọn táyà yẹn jẹ́ wọ́n á dẹ̀ máa gbé wá bí àwa máa fi rówó jẹun oníṣẹ́ mo mọ̀ pé tí táyà èèyàn ò bá bàjẹ́ tọ̀dọ̀ tèmi ò lè dá mo ṣe spark nìyẹn tí mo get pé ọ̀rẹ́ correct ló sọ ni mo fi ra jókòó báyìí máa bọ̀gún yẹn lọ́tún la mi ò tí rówó tí máa fi rajá mo ṣì wà lẹ́nu ẹ̀ báyìí ṣùgbọ́n lágbára ọlọ́run gbogbo ohun tí n bá rí lẹ́nu máa mú wálé ẹ̀ fi jẹun lọ́wọ́ kí mọ́mí ṣe máa rọ́jú ọlọ́run á bá mi fún lálàáfíà ṣùgbọ́n. fún àti ọmọ àlọ́ lọ́wọ́ fún bó jẹ́ 500 àkìtì ẹ̀ mú dání kí fèrè àkọ́kọ́ fún mi gbé àkìsẹ́ kọ̀ọ̀kọ́ṣọ̀ fún ọtí bá délé. n bá rí kọ́bọ̀ fún ẹ kí n kú kò sí kọ́bọ̀ kankan lọ́wọ́ mi. pa wá lé o pa wá lé o. ẹ lò wá sọ fún ìyá yín kó bu gàrí sínú omi kó mu kó fi múnú yẹn ró. jẹ́yìn ló mu sùn lálẹ́ àná ṣé gáyìí ló tún máa mú nísìnyí ní dárí òòyà. ní kó repeat ẹ very brief. all right. Jasper ẹ̀yin ẹ̀yin sèyàn dáadáa o. alárùn. ẹni bú ní kẹ́hìn mọ́ pè mí o kẹ́hìn mọ́ pè mí rárá o ẹ sèyàn dáadáa. jọ lọ́nà wo. ẹ yà fẹ́ mọ́ tó fi jẹ́. yà ṣé èyí ẹ sọ̀rọ̀ mo sọ̀rọ̀ ni. oore o ó burú jù ní pé káwa ìjẹ fúnra wa ni. ta ló ń lé ẹ bọ̀. èèyàn kò lé mi mo gbéra mi wá ni èèyàn lé mi mo jáde tán yanyan. ó dá dúró kó tó jáde síbi tí ó yẹ kó tó jáde lé kú lọ́wọ́ listen kí ló bá wá bí gan please. ẹ fẹ́ mọ̀ tí mo bá wá bí mo ti dà. ṣé nítorí pé olórin kan ti kọrin pé tẹ bá ní títì wa ó rí jagajaga ṣé gbogbo títì náà lọ́wọ́ rí jagajaga ni. èèyàn wá ra táyà ń bí nígbà tí èèyàn láti bí ìdé ìtamọ̀gà táyà sì ti fọ́ tán gbogbo táyà ti bàjẹ́. àbí. ṣé ọ̀rẹ́ ẹ̀ tó mú wá bí tó wá ra táyà ó wá sọ wí fún ẹ pé táyà tí èmi tà fóun ló bàjẹ́ àwọn èèyàn ṣe máa ń mú yàn wọ́n máa ń mú oore súyàn ṣe báyìí wọ́n lọ́hùn ìyẹn ni wọ́n náà wá ṣe débí ló bẹ̀rẹ̀ sí display fún èmi àbí. ṣé kò tó torí ni ṣé kò tó torí ni ṣé kéèyàn bá mú kọ́sọ́mà wà báyàn ṣé bí kéèyàn lè bá rí nǹkan jẹ ni. aláràn pé bọ̀bọ̀ yẹn ní kọ́ ẹ́ kémi àtòun àtiwọ́ kájọ lọ visit Ògúnlákayọ̀ Ṣímálẹ̀ tó bá lè tí n bá kó òbí sórí Ògún tó bá lè fi ẹnu gbé pé táyà tí èmi tà fóun òun ló bẹ́ kó wá sọ táyà tí mò ń tà bí báyìí ẹyọ kọ́ṣọ́ yìí ni ò dánú gbogbo táyà tó ń rí yìí imported ni táyà tí n bá tà fẹ́yàn á lò fọdún 10 kó tó gbó kó má dà fún ẹni tó bá purọ́ nù yín. ẹ sì sọ̀rọ̀ ara mi sì mú ma sọ kí ló kọ táyà tẹ tà fún. mẹ́kà ò ní mo tà fún náà táyà tí mo tà mo ti rántí mẹ́kà tí mo tà fún àwọn kọ́mpìnì méjì ló ṣe táyà tí mo tà fún tẹ bá wo ẹgbẹ́ ẹ̀ báyìí Michelin ẹgbẹ́ kejì Dunlop òun ni mo gbé fún tó jọ rìjìnà wọ́n ṣe táyà ẹ̀ṣẹ̀ ń ré ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń tà lọ́wọ́ báyìí. ó kọ kọ́mpìnì méjì àwọn náà ṣe ìyẹn ṣe táyà ẹyọ kan ó wá jẹ́ Togetherless. exactly òun ló ń ré ní báyìí. ló ń ré ní tẹ́yìn tà tẹ́yìn rà níbi tẹ́yìn ti ń ra táyà àti tiyín kọ́mpìnì méjì ní ṣe táyà ẹyọ kan ṣoṣo tẹ́yìn tà fáwọn èèyàn ẹ lè bá tèmi jẹ. ìlà ojú ẹ ò jẹ oríran mo sọ fún ẹ pé táyà ṣẹ̀ṣẹ̀ ń ré ní nǹkan tó ń ṣe lọ́wọ́ sí ni ẹ̀ ń sọ̀rọ̀. ẹ wo bí tí ọ̀gbẹ́ni tí ẹ bá torí Ọlọ́run tí mo fi ń bẹ àtàwọn èèyàn tí wọ́n bá ń dá sí tó bá yẹ lọ tó padà wá tó tún á sọ̀rọ̀ pé táyà mi ó tún ti bẹ́ àbí táyà ti bá ó ti fẹ́ bọkọ̀ jẹ màá ní ká gbé mi sí nìyí. wọn ò bí ẹ dá. èmi ilẹ̀ rè ilẹ̀ mo fọgbọ́ yìí. alárùn. tí mo bá sọ fún ọ̀gbẹ́ tí ìgbà ní kó gbé mi sí nì èyí ni ò gbé mi sí nìyí. stop it. kí ni. jẹ́ kó rí ẹ fàpò jẹ́ kí orí ẹ fàpò má wà try mi bí yìí o alárùn mò ń bẹ ṣe lérè ni o tí n bá wọ pẹ̀lú ẹ àrẹ yé alárùn. kì í máa ṣeré. mo ya wèrè jù bẹ́ẹ̀. ẹ ẹ ẹ yá wèrè tó máa lù kì í ṣeré jàre eré rẹ pé ni. èmi. àṣírí ńlá ni. ayi. bàbá yìí tẹ̀lé wọ́n máa sọ pé àwọn kéde. I the king of all vulcanizers. ẹ mọ́ lẹ jàre ẹ yà pa. yéé. kíni kí n máa wá kíni. mi ò ṣe é kọlù. tí n bá wọlú yìí kọ́. alárùn. tí n bá wọlú bàbá wí tẹ̀ wí bàbá sọ tẹ̀sán ẹ máa sọ pé èmi lọ́ba o èmi ọba tí ń ta táyà ń bàjẹ́ lójú títì nǹkan. sọ fún mi ṣé ẹ tún ní ọba mi ń di vulcanizer jù mí lọ. ẹ ń bẹ ìjọba tọba yóò tó lé ńkọ́. èmi ìjọba yóò dilẹ̀ ńkọ́. èmi alárùn. èmi wọn nípa náà. alárùn má try mi.
má try me. After mo manager tó bá yọ. Mo ṣẹlẹ̀ sọ́dọ̀ ọ̀rẹ́ mi tó máa ń kọjá wá fún mi yẹn. Èmi náà bẹ dọ́dọ̀ ọ̀rẹ́ mi ó ń ṣe remembrance 20 years ìyá rẹ̀ olóyè yìí òkú padà bí. Ẹ dẹ̀ sọ. Ẹ má wọ bí màá bá wọn ṣe. Èmi gan ní lọ́kàn láti ọtẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo fi wò pé mú sọ́dún dọ́là rẹ̀ ní lọ́kàn láti ọtẹ́lẹ̀ mo wá wò pé kí n sáà tiẹ̀ lọ pé àmọ́dé yẹn fi sẹ́yìn. Ó dà kó ẹ má pẹ́. Ọ̀dà mú. Kílẹ̀ kan tó fara gbé mi. Kílẹ̀ kan tó fẹ́ gbẹ̀gbùn mi. Tójú ojú ìjọ tó fi kọlù mi. Ẹ wo ẹ̀ṣọ́ máa mo ti ní sùúrù fún yín tó nu ilé yìí o. Ẹ má ká àbùkù mo ti. Kí ló ní bá gbà létí? Ṣé máa. Ẹ̀wọ̀n ṣe é yàn. Ọ̀rẹ́ mi o. Ìyá gbogbo ọmọ olómọ yẹn. Ẹjọ́ fún mi lẹ̀! Ẹ fi mi lẹ̀! Ṣé máa ń jọ lọ́gbẹ̀yìn òkiri? Ẹ fi mi lẹ̀! Dìde. Àmì aládìrí á ti kọ́ mi lẹ́sọ̀! Ó lè dìde. Ṣé wà lọ́wọ́ tó bẹ kù wá ti gbé ọ ní? Ó náà ó jẹ́ máa gbowó ilé ìjà rẹ̀. Ẹsẹ̀ mi o! Àpá mi o! Wọ́n ti pa mi o! Játijàti ọ̀dẹ̀. Aláìjẹ́kọ̀ọ́ ọmọ kékeré. Dídé kó wá kọ́ jẹ́ ká tún bẹ̀rẹ̀ dídé. Dídé kó yẹ ká tún bẹ̀rẹ̀. Ọmọba ọ̀rọ̀ sáré wetin you dey find go Sokoto dey for your Sokoto. One wife, one million problem. Two wife, 2 million. Mi ṣe ń bọ̀ ní ẹkúlé o. Hello. Okele nation. Okele padà. I'm coming. Bámi o. Báwo ni? 100. Lẹ́nu bí oṣù mélòó tí mo lọ ni wọ́n sáré ga tó yìí. Ẹgbà mélòó? Àbí Faruku kọ́ ni mo ń lọ kàn yìí. Èmi náà ni bàámi. Lóṣù mélòó rẹ̀ ti sáré ga. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Ìwọ ọmọ tí wọ́n fẹ́ fi mú kọ́tẹ̀wé ó dẹ̀ sáré ga kí wọ́n fi ẹ̀ mú white. Ẹ má gojú bá ti Okele nation ní sẹ́ẹ̀. Àjọṣe mo ṣe ń bọ̀ ni. Mo rí. Mi travel. Ó gbẹ tán. Mo ṣe ń bọ̀ láti Accra ni. Ní Ghana. Kì í mọ̀ sí èyí. Ya. Àlùbáríkà. Mo gba alẹ̀ sí pàṣẹ gan wọlé ni. Ọlọ́run bàbá. Ìlú dẹ̀ ti sáré chain bákan lẹ́nu oṣù mélòó tí mi lọ. Ṣé lójú yín? Kò sí yàtọ̀. Kò sí yàtọ̀. Bẹ́ẹ̀ni. Báwo ni so wà pa ọmọ pẹ́? Àmì ẹ má lọ bá ẹ mọ̀ pé wọ́n lẹ́sẹ̀ làwọn náà fi mèkì ẹnu àdúgbò ẹ̀ẹ́dẹ́gbọ́ tẹ fún mi ẹ bó kó lọ fà. Mi ò ní láyọ̀ lọ́wọ́. Ẹ ní láyọ̀. Àfi tó bá máa bú ẹ̀fọn fún ẹ. Ẹ fún mi róòsì. So róòsì kọ òdi kà ni. Nǹkan tí mo ti kó dé bí mo ṣe CDs ni. Wow. So mo ṣe máa wá àwọn burúdi ṣe tí màá fi change owó ni. Ọlọ́run gbẹ tán. Okele nation. So apá ó dẹ̀ kí n take picture pẹ̀lú ẹ̀ but mi tí upload àwọn nǹkan tó wà lórí fóònù ọmọ pẹ́ Amaira I just back from Ghana Accra ni mo ti dé mo kó CDs dé ni. Ọlọ́run bó ṣe ti bàtà yìí o ọgbọ́n là ń lò lóye kí n bọ́ ni. Má lọ gbọ́dọ̀ ayé ṣubú mọ̀kàn tó ń ṣe o. Ọmọ Okele nation. Ibi kan lèmi àti president Ghana láti ṣe shopping start the bike. Ọlọ́run gẹ́gẹ́ bí náà ti ẹ̀ lọ Ghana ajé. I'm back. Okele is back from Ghana. I just back mo ti dé aládùúgbò yá Síkírà I'm back. Okele is back from Ghana. Ọkú ẹ pẹ̀lẹ́ mo ṣe kọ́ láti Ghana yìí. Accra ni mo ti mọ̀. Mo ṣe dé láti Ghana ni. Hello, mo ti dé láti Ghana. Máre o, ọba mi o, ẹ̀rù jẹjẹ o. Torí pé mò ń ṣe praise and worship, torí ẹ̀ ni mo ṣe ní sọ̀rọ̀ sí ẹ. Ọ̀dẹ̀ sọ pé pẹ̀lú ohun tó ń lò yìí ó máa dọ̀rùn. Kò sí nǹkan kan tó kàn ẹ́ pẹ̀lú àwọn áńgẹ́lì tí mò ń bá tò. Àwọn áńgẹ́lì gan ni sí mọ́ ẹ̀. Mi ò ní change padà wá. Màá padà wá ìwọ lè kó o tiẹ̀ lẹ̀. Ó kanra ó láwọn.
ẹ kúlé o. ojú ẹ̀ rí irọ́ ni o ìgbà onírun ẹ̀kú tó yẹ lẹ́nu oṣù mélòó tí mo lọ. oye abóye ti dé yẹn àjọ sápò ní ọ̀rẹ́ mi. I just came back from the abroad. Mo ṣe bọ́lẹ̀ lórí báàkì mẹ́rin. ọtí. Lẹ́nu ìgbà tí mo lọ sáré dirun. kógolúwa lè bú jáde náà. Èèyà èmi gan mo ṣe bọ́lẹ̀ lórí báàkì ní junction mo ṣe ń bọ̀ láti Ghana ni. o gbé uber ni. Uber no mo fẹ́ gba fresh air. Mo fẹ́ gba fresh air ni. tó ti ká pọ̀pọ̀ yìí mo ti mọ̀ pé o lè make ẹbí tó ti bọ̀ tọ́wọ́ ẹ̀dẹ̀ tí wàá le gẹ́gẹ́ bí ìṣòro Nàìjíríà mo fẹ́ bá ti make ẹ̀ le. Orí ẹ̀ ti dàrú ó lọ sí ẹgbẹ́nu sọ̀hún tí wọ́n fi cotton tí wọ́n fi ń ṣe cotton ní hòtẹ́ẹ̀ tí wọ́n fi bẹ́ẹ̀ rán materials ṣé torí pé wọ́n tó bọ́tìnì sí èmi ló fẹ́. nígbà tí wọn náà wàá aṣọ bí àwọn ẹrú jagunjagun mọ̀ pé same lájọ wà ọ̀rẹ́ mi bá wọn síbẹ̀. Ta ni jagunjagun mo jọ Fẹ́mi Adébáyọ̀ lójú ẹ̀ ni. ojú ẹ̀ náà kò sí yàtọ̀. ẹran béèyàn. Àbíkẹ́ wo ìwọ má wọrí ṣé bọ́lá mi ò mú nǹkan bọ̀ láti Ghana màá ṣe fàájì fún ẹran lẹ́yìn. Àbíkẹ́ oh so wonderful. God is great. Ìyá Àbíkẹ́ ńkọ́. Ó ń kọ́lé lọ́wọ́. Ìgbà wọn náà bẹ̀rẹ̀ ṣe bíríkìlà. Ìgbà tẹ́ sórí bú lọ bí tẹ́ lọ náà ni. Kí ni sí ọtí fáwọn ọ̀rọ̀ àlùfáàṣẹ́ ẹ̀ náà lẹ̀. So wonderful. Ìgbà wo ló lọ sílé Vulcanizer. Tí mo sọ fún pé táyà mi kan jò ní. No nǹkan tí mo wò yìí ó jọ 2 and 2 bless. Kí ni yóò dàgbà tó báyìí kí n tó lọ. Kí lẹ̀ ń sọ. Eléyìí. Ok àyà mi gbogbo nǹkan ló ń tóbi sí lára mi àfẹ̀yìn tẹ́páyé yín kàn ń dojúrú sí lójoojúmọ́. Kí ni. Ìgbà wo ló ní grey white ìgbà wo ló orun funfun lórí. Ok grey hair àti primary school ní hereditary ni. Electricity. Hereditary mo jogún ẹ̀ láti ọ̀dọ̀ àwọn family mọ́mì mi. So wonderful. I just be back from Ghana so mo kàn drop lórí bike mẹ́rin. Ẹ káàbọ̀ ó gbé mi láti Gọ̀lọ̀. Ẹ káàbọ̀ ṣé ẹ dágbére fún mi kẹ́ tó wá máa sọ pé ẹ dé láti ibì kan. Ẹ mà pẹ̀lẹ́ kùnà wo pink aago pink obìnrin ló rà fún yín abẹ́ ìdìdóró ọkùnrin ó ń lo pink obìnrin ló ń lo pink. It's a pinkless. It's a pinkless. Yà bá ṣe ń lò ní Ghana nìyẹn. Ayé yín ṣáà bàjẹ́ ṣáṣẹ́ ìṣorí rẹ̀ mi tẹ́ ti ń bọ̀ báyìí. No. Mo mọ̀ pẹ́ sọ́nà. Kò sí nǹkan kan lé. Mo sì wà mi ò mo dira mo sì wà bí 100 cedis. 100 cedis. Yeah, that is be almost 100,000 in Nigeria money. Ẹ wà réyàn sọ fún ibi tẹ́ ti ń bọ̀ pé ayé yín ti bàjẹ́ ẹ̀ sóríire. How come? Ọmọ ọlọ́kadà tó gbé mi gan wọn náà ti yọ subsidy kí tó dé ibi tó yẹ kó gbé mi bíi 300 ó tún ní 400 bẹ́ẹ̀ also mo fún ní 100 tó kù mo fún 500 naira kó máa mú lọ. ẹ dẹ̀ ti ṣe nǹkan rẹ̀ láyé yín oríire tẹ́bí yín kan ò ṣe rí ẹni sùúrù èwo ni àwọn kí ló dé. That is the key of padlock tí mo fún máa ti báàgì mi kán má lọ jí mi ní something lọ. ìyẹn náà báàgì òkìrìkà tẹ́ ra ẹ̀. It's not òkìrìkà bag o it's a Accra bag. Eléyìí o ṣe Ghana must go this is Nigeria must go. Pẹ̀lẹ́ mo dẹ̀ láìkí gbogbo Ankara yín náà Ghana náà ti bá yín kóṣẹ́ sí báyìí o. Yeah, that is how we roll in Ghana. Ẹ̀fọn ló wá jẹ́ ilẹ̀ fi ní gbogbo spọ́ọ̀tì abẹ ní minsus. I don't know mo change àwọ̀ mi ni. Ẹ change àwọ̀ yẹn. This tototo is like bí ìgbà téèyàn ya tattoo ni. bí ìgbà téèyàn ní máàkì ní Accra. eléyìí téèyàn máa fi lọ ya tattoo Nàìjíríà ẹ̀fọn ló máa ya tattoo fún yàn lọ́hùn. mo ti mọ̀. I just back from. ẹ káàbọ̀. ṣé ilé yìí yẹn náà lẹ fẹ́ dé sí abẹ́ tí ẹ fẹ́ ra lé. no ọ̀dọ̀ dáàdi mi ni màá dé sí. This weather is so hot. It's so hot. ó gbóná síbẹ̀ sí nù náà yẹn. ẹ tètè máa lọ lé síbẹ̀ lẹ́sìn lẹ́yìn ẹ tètè máa lọ. I just back from Ghana. ẹ pẹ̀lẹ́. mi ò mọ time tí mo lè gbé jáde mo fẹ́ lọ fi flex. ẹ fẹ́ fi mi flex. Yeah. Flexi. Okay. Yeah. Ó ti mi. I can take you. Ẹ wá rànlẹ́. Ìrọ̀lẹ́. I will take you to flex. Àbíṣẹ́ ìṣe oríṣiríṣi yín ò dàrú kí ló ṣe yín. Ẹ jẹ́ máa lo mouthwash kẹ́ máa fi rinse ẹnu yín. I just back from Ghana. Ìgbà náà wà nǹkan torí pé ẹ lọ Ghana omi ìpẹ́ sórí ẹ̀ ní pásítọ̀tì. Gọlọ ni mo gbà wọlé. Gọlọ lẹ gbà wọlé. Wọ́n dẹ̀ interview mi lẹ́nu bodè lẹ́sìn pàṣẹ. lẹ́sìn pàṣẹ ẹ ti wo fíìmù Ṣẹ́gun Ògúngbè. Irọ́ tó bá tó fẹ́ bọ́ọ̀rẹ̀ láti border Nigeria to border of the Republic of
Republic of Benin. Yeah, thank you. Ìwọ náà ni máa train ẹ so èèyàn lè gba bẹ̀wọ̀ Ghana so o máa ṣe interview ọ̀kadà máa gbé láti border Nigeria to border of that time mo sẹ dé láti Ghana ní sa. ṣé pọpọ fúlẹ̀ wà lọ tàn bẹ́ẹ̀ ni àbí bọ́ǹsì. No, I be working there. For wíbo ẹ ń fọ òkú wẹ òkú. Sanku Ghana ni. Wọn ò kú. I'm not a gaji. Yeah. I just come from Ghana. Àníṣe wo lẹ ṣe ń bẹ̀? No, mo fẹ́ wo time. Ó máa ń tanná. Hausa ń ṣẹ́jú. Olú fún mi ní. Bá mi kí mọ́mí ẹ̀ tí wọ́n bá dé. Sọ ẹ̀ ṣiṣẹ́ ẹ̀ fẹ́ sọṣẹ́ tẹ́ ṣe. No, bá mi kí mọ́mí ẹ̀ tí wọ́n bá dé. Màá fílẹ̀ ẹ̀ ń rọ̀lẹ́. Okay. Mi ò tí ì bí o mọ̀ bóyá àwọn àbókí tó máa bá yàn ṣẹ́ owó bóyá wọ́n wà rán. Má sọ fáwọn èèyàn. Ṣé èmi ni mo kọ́ yín bẹ́ẹ̀ ṣe dé ẹ ṣe gọ̀kadà láti gọ̀lọ́dẹ bí àbí mo mọ̀ bí tó ti ń ṣe tó yẹ pé dọ́là bí pound lè fẹ́ ṣe ń ṣe máa wọ̀. CDs ẹ máa máa lọ. I get like 100 CDs. Ẹ wá máa lọ. Ó wọ̀ tí 100,000 Nigeria money. Ẹ wá máa lọ. 500 ni mo fọ́kadà mo fún 100 naira. Yan mi kẹ́ máa 400 gan ló gbé ẹ̀sùn mi. ẹ̀sùn. Yeah, I'm coming back in the evening. Mo lẹ ti wá mú ṣòkòtò yín. I'm from Accra. Accra. Kéèyàn máa ṣọ́ra fáwọn. Ṣé rí àwọn tó kọ́kọ́ máa wé ọmọ ìgbà kékeré ṣe kókó láyé ọmọ o wọ́n ti fi kẹ̀ǹkẹ́lé wọ́n ti fi ṣe pàṣípàrọ̀. ọ̀rẹ́ mi ti à ń lọ. mo ti lọ jàre ọ̀rẹ́ mi. Kí ló dé? mo lẹ́nu kù náwó báyìí. Kóyá ni. Ìnáwó tó sọ yẹn ṣe ló tún jẹ́ káyà mi ṣe gbì. Kí ló ṣẹlẹ̀? Ìwọ kẹ́ láìkí kó patí tó le tó loud. Kí ló expect? Ó gbọ́dọ̀ ṣe fún ẹ. Kí ló expect? Ó mọ̀ pé last ṣíṣe tó máa ṣe lábẹ́ mi lélẹ̀ kò ń ṣàṣemọ nǹkan rí ẹ o anyway but at least pé ó fẹ́ ṣe nǹkan lábẹ́ mi òun nìyàwó tí mo fẹ́ ṣe fún yìí. Ọ̀rẹ́ tí máa sọ fún ẹ mi ì tí ì rọ́nà àbáyọ mi ì tiẹ̀ tí ì lè ṣàlàyé pé báyìí ló ṣe fẹ́ rí ṣùgbọ́n mo ṣàmùpọ̀ Ọlọ́run mi kò ní dójú tì mí. Ọlọ́run yẹn náà mo gbẹ́kẹ̀lé o. Ọlọ́run àbá gbogbo wa ṣe àwa náà máa support àwọn ọ̀rẹ́ ẹ̀. Ó jẹ̀bi Obama support. A gbọ́dọ̀ support. Ó tiẹ̀ jẹ̀bi. Owó gan ni kókó báyìí báwo la ṣe máa ṣe. Owó tó dárúkọ yẹn gangan ibẹ̀ gangan lọ̀rọ̀ wà. Owó tó dárúkọ mi tiẹ̀ tí mọ̀ níṣà. Bàbá alájọ ẹ máa kásán sá ẹ ra o ẹ kú rìn ẹ kú ṣéènì. Ẹ káàsán bàbá àkúnà mo ní mọ́ta yín náà ń kọ ẹkú rẹ̀ kó àtàárọ̀. o jàre ẹkú ọrọ̀ ajé. ṣáà wọ́wọ́. awọ. Olúwa ṣe. Tọ̀dọ̀ yín ló kù tí à ń sáré báyìí ká gba gbogbo ẹ̀ pa. Bàbá mi rò pé máa dájọ́ léni. Kí ló dé? Ẹ mọ̀ pé mo ní ṣe níwájú tí mo dájọ́ sí àbúrò mi fẹ́ ṣe ìyàwó bí mo dẹ̀ ṣe wà yìí mi ò tí ì rọ́nà àbáyọ owó tó wà lọ́wọ́ yín mo gbójúlé láti lò kóṣù tó parí mo dẹ̀ kóṣù ò tí ì parí bàbá ẹ má bò mí láṣìírí mo fẹ́ yáwó yẹn. o ò tí ì dájọ́ pé o ti fẹ́ gbà á. Bàbá mo mọ̀ kóṣù ò tí ì parí ṣùgbọ́n torí káṣírí èèyàn bá bò lèèyàn ṣe ń dájọ́ owó yín yẹn ò ní mo gbọ́kànlé ojú òde níjọ tiwa. ojú ò ní tì wá bọ́ ti wíwù àmọ́ kinní kan mo fẹ́ kọ́ ọ mọ̀ o tọ́ ọ bá fẹ́ gba owó yìí íńtírẹ́ẹ̀tì èrè rẹ̀ yóò tún gbé pẹ́ẹ́lí sí o. Bàbá èmi náà mọ̀ bẹ́ẹ̀ ṣeré ilé yẹn ìyẹn kò sí ṣòro nù yẹn mi ò ní problem. Bàbá mo ti sọ síwájú mo ní kẹ́ ẹ bò mí láṣìírí mi ò ní problem torí káṣírí èèyàn bá má tù ló ṣe ń dájọ́ mi ò ní problem pẹ̀lú èlé orí ẹ o gbogbo èlé tẹ bá fi lé mo ready láti san àní kẹ́ ṣàbò mi láṣìírí kí n rọ́nà àbáyọ kójú má tì mí ojú ò tì mí rí so eléyìí náà ojú ò dẹ̀ gbọ́dọ̀ tì mí. tá a bá ti bò ọ́ láṣìírí kí wọn náà rí i pé ọ̀bọ̀ àṣírí tí ò ní í ṣe o. Bàbá mi ní bọ ọmọlúwàbí mi jẹ́. Ó dà nígbà tó bá yá kó jẹ́ kí n mọ̀ ìgbà tí a bá. Kò sí wàhálà kóṣù tó parí náà ni máa gbà o. kì í ṣe pé kó dásìkò tá a fẹ́ wá gbà kó wá di pé gbà náà láwa dọ̀tá ara wa èmi ò fẹ́ wàhálà o. Bàbá ó yẹ kẹ́ ẹ mọ̀ mí wọ̀n bá tẹ́tí fi mọ̀ mí èmi náà ní bọ ọmọlúwàbí mi jẹ́. bó ti sọ ni mo gbọ́ mọ́ bọ ọmọlúwàbí ẹ jẹ́ o. Kò sí wàhálà. Ọlọ́run ó bò wá láṣìírí ìgbà tó o bá fẹ́ gbà sí kó jẹ́ kí n mọ̀
máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Sọgbọ́. Ẹ ṣeun ẹ wá adẹ kó àmójúbà. Ta ni? Okele ọmọ yín. Okele mi. Okele yín tí mo rí tó kọjá lórí ọ̀kadà mo ti ẹ̀ ń juwọ́ sí mo pè kó kí n lè tún kó dèmi náà lójú tó ti yé yín torí ẹ mọ̀ kó tó ti ẹ̀yà mi lẹ́nu mi ò expect pẹ̀lú ìlú tó lọ ibi tó wà kó tún wá gọ̀kadà dé tí bí mo rí lórí ọ̀kadà kí n lè rí àrídájú ipò Okele ni mo rí mo tún parí Okele tí mo juwọ́ sí báyìí. Orí lórí ọ̀kadà. Ṣé mo fẹ́ dá mọ̀ tí ni mo rí tí mo pè tí mo juwọ́ sí. Èmi lè ó ríra. Ẹ dúró bàbá bẹ́ẹ̀ ń ṣe ẹ mọ̀ pé ọmọ yín ti dé ni. N ò mọ̀ bó ti dé. Ẹ mọ̀ pé ó ti dé. N ò mọ̀ kètí rí mi. Mo tún pè mo pariwo Okele. Ọ̀rìpò ni. Bàbá ṣé mi ìdánmọ́ yín mọ̀mọ́ ni mo pè kí túmọ̀ pé òun ni mo rí kó má dà pé bí ojú mi ń rí méjì mo tún pariwo ẹ̀ lórí ọ̀kadà Okele ó juwọ́ sí mi. Ọ̀dà èmi rẹ̀ mọ̀ pàdé ńlé á ríra wa. Ẹ dúró bàbá ẹ má bínú o mo fẹ́ sọ̀rọ̀ kan ni ṣùgbọ́n ẹ má bínú ṣógun ìdílé yín ni àbẹ́gun ìdílé àbẹ́yìn lẹ fi nǹkan fà wá ẹ má bínú ẹ mọ̀ pé mo ti ní kẹ́ ẹ má bínú ẹni tó lọ ìlú tó lọ yẹn tó wá ń bọ̀ bí mo ṣe rí lórí ọ̀kadà ẹ má bínú ó ṣe mí kàyéfì. Má ṣe mí ní má bínú ìwọ ni má bínú ń bọ̀ bú mi tán tó sọ̀rọ̀ burúkú sí mi ọ̀rọ̀ kò bá kùn gbé tó sọ sí mi ọ̀wá ní má bínú ó tiẹ̀ ti dá ẹnu ẹ gbọ́rọ̀ gan o ẹnu ẹ gba ọ̀rọ̀ gan yóò à ń sọ fún mi ṣéègùn òdílé ó jẹ́ pé mi léegun òdílé sọ bá mi sọ̀sì tí wọ́n bá mi bẹ̀bẹ̀ fún ogun òdílé ni àbí ẹ má sọ pé ẹ má bínú ẹ̀yin náà wà lórí ìdúró nísìnyí tí ń sọ pé ṣéègùn òdílé ni ṣé mo fòògùn fa ọmọ ọ̀rọ̀ tí ò dáa mo ti bínú. Ọ̀rẹ́ mi pé kí ni mo ní kẹ́ ẹ má bínú bí mo rí lórí ọ̀kadà yẹn ó yà mí lẹ́nu. ẹ máa jábọ̀ gan o ẹ má bínú sùúrù lọ̀rọ̀ yín ló gbà. ẹ má bínú sà ṣùgbọ́n ẹ mójútó ṣá. ọwọ́ à ń sọ pé ọ̀fà wálé ṣé ogun ìdílé wa ni. ẹ má bínú bàbá ẹ jọ kókó gangan ni owó tí mo fẹ́ gbà ẹ má bínú. ọ̀rẹ́ ń gbà tó ràn tó owó tó fẹ́ gbà tó ràn ti ìdílé mi. wo tó bá ní bí mo ṣe rọ́mọ yẹn tí ò máa ń ṣogun ìdílé àbẹ́gun ìdílé èèyàn ò gbọ́dọ̀ lọ ibi tó lọ yẹn. tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ rẹ̀ o ní láti wà kẹ́fù. mo pé inú ti bí bàbá yẹn. mo ti gbọ́ mo ṣáà ti sọ ilé yìí ná. ṣáà máa ṣọ̀rọ̀ sọ́kọ́ má bàa sọ pé wọn fún ẹ lówó àjọ ẹ̀ mọ́. wọn ò jẹ́ dánrú ẹ̀ wò. wo èmi lọ mí ní. bí mo ṣe rọ́mọ yẹn ó yà mí lẹ́nu ló ti yá ń sáré lọ rẹ́ mi. mo jẹ́ kí n máa lọ. máa mí ìsẹ̀. àbí tí o bá ń ṣogun ìdílé kéèyàn lọ ìlú òyìnbó kó tún wá wà lórí ọ̀kadà mi ò rí irú ẹ̀ rí. ké ó dàbọ̀ o. ẹ kúlé aráalé yà wá ni I just back from Ghana daddy mi ọmọ daddy mi gan wọ́n ti tún gbogbo ilé ìṣe sá wọ́n ti tún kùn daddy níbo náà wà lọ oh my god wọ́n bá ilé ìta tiẹ̀ ṣẹ́nu owó ta kó dínà. Mi ìdẹ̀ mọ́ bí tán gbómi sí kí n lè fomi sọ́kín láti fi ka owó yìí. tó bá dẹ̀ dìrọ̀lẹ́ máa lọ sẹ́ yòókù kí n tiẹ̀ kọ́kọ́ fi léyìí. dádì níbo náà wà lè lọ bóyá wọ́n ti jáde lọ ni. I'm back from Ghana dádì. ó tiẹ̀ pẹ́ tí mo ti jóúnjẹ Nàìjíríà ebi burúkú ló ń pa mí bọ̀. Báwo ni mo ṣe lè get oúnjẹ náà tí n bá ti jáde ok màá fi lè torí àárọ̀ àwọn ọmọ Nàìjíríà wọ́n tọrọ owó kù eléyìí ìwọ̀nba eléyìí tá a ṣẹ́ gan oníye tá a fi gbà owó wọn náà ló dàbí owó aró yìí jẹ́ wọn lọ get nǹkan tí màá jẹ so torí àwọn boys yẹn wọ́n fẹ́ máa ṣe twale American Ghana return daddy ok ẹ máa débẹ̀ mi sá mi. kí ló ń wá kí ló sọnù o àní kí ló ń wá. rọgbọdiyọ ilé ayé ilé asán
ọmọba. ṣé gúrì kọ́ lè àbí tẹ̀tẹ̀ kó tẹ̀ mọ́tà. This is me. Ora tọ̀ sí. Mi ti jíjẹ Nàìjíríà tipẹ́. Okele. That's me. Okele. My son. Pop. My son. Pop. I just back. Ìwọ rèé. Èmi rèé. Mo dúpẹ́ Ọlọ́run. Ẹ kújọ́ mẹ́ta. Ọmọ mi lọ ó bọ̀. Bẹ́ẹ̀ni. Ó lọ ó bọ̀. Bí mo ṣe dé, mi rí i pé ẹ ti tún gbogbo bí ṣe. Àbí? Have your seat. Have your seat. Ọmọ kankan. Ìbílẹ̀ yẹn kí ní kan half seat. Ìwọ tó làjú tó ṣe dé. I'm happy to see you. Ọ̀gá o. Bí mi ṣe dé kitchen, mi bá ẹyin tí inú kitchen. O ò lè bá. Mi dẹ̀ ti jẹ irú àwọn oúnjẹ báyìí ti pẹ́. Ẹ̀bà. Wọ́n máa ní Ghana rice, Ghana weaving, Ghana something. This Nigerian way is very sweet. O ò lè bá nǹkan kan lè. Ikú wọlé ahoro bá ń sá ni. Why? Ọ̀fọ̀ sẹni tí ò léèyàn. Èèyàn mélòó ló fẹ́ jẹ́? Ọtẹ̀ ti rúnlẹ̀ dáadáa. Ọtí jẹun gidi. Ọtún ra pọ̀n mọ́. Mi ra pọ̀n mọ́. Torí mo ti jẹ pọ̀n mọ́ tipẹ́. I'm just come from Ghana. Accra. Inú mi dùn. Yeah. Gbogbo takuradi yẹn gbogbo ẹ̀ ló ti dé. Kó má sí àbọ̀ àbó. Gbogbo ẹ̀ ló ti dé. Oh God. Pop. Mi ní kẹ́ ẹ̀ wá jẹun because mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe lọ ẹ̀ máa ti jẹun. Daddy, mo appreciate yín pé ìgbà tí màá dé ẹ ti tún àwọn báyìí sí. Àwọn ilé ìkéré owó tí mo kó dé tó bá yẹ kó ṣe ṣe kí àwọn ará ilé ìgàn kan fílẹ̀ ilé fún wa ni bá ní ká wo ká tún kọ́. Nílé. Bá a ṣe ní TV nínú pálọ̀ yìí mi rẹ́dì ìgbà tí mi dé mi ní dájú ò tí ra mo fẹ́ ra glassman. Mara glassman sí ibà. Sorry. So when I bought the glassman I bought the musa vera gbogbo. Ọlọ́run ló ní wọ̀mẹ̀ Ọlọ́run ló lọ jáde o. Ọlọ́run àbátòsí kú ni. Ó rí báyìí. Owó ti dé. Ìgbà tí mi á dé mi tiẹ̀ mọ̀ pé wọ́n náà ti yọ subsidy kó lórí kínní. Ọlọ́kadà tó gbé mi gan wọ́n ní 400 ló yẹ kó gbà mi fún ní 500. Ó ti pọ̀. I just back from Ghana. Ó bàjẹ́. I just back from Ghana. Mo wá dé mi wá rẹ anybody. And then okay I must say everything. I must everything. Mi kò dé rárá ẹ sábà jẹ́ káwọn èèyàn gbọ́. Mi ti wá bí 100 mo sì ní bí 100 lọ́wọ́ mo kàn ṣe change díẹ̀ nù ẹ̀ ni. 100. Yeah. Mo bọ́ ayé dé tó wá dé yìí ọ̀sẹ̀ mi o. Kí ni mo ṣe dá? Ọ̀sẹ̀ mi nígbà tí wọ́n fẹ́ dé ó yẹ kó lè sọ fún mi kó ránṣẹ́ sí mi pé mo fẹ́ dé o èmi ò ti máa rọ́lẹ̀ pé ọmọ mi ń bọ̀ o wá sọ ó wá jẹ́ pé ẹnu Adébímpé mo ti ń gbọ́. Adébímpé ló sọ fún yín. Adébímpé ló sọ fún mi. Bí mo sì ń bọ̀ mo wave sí and then mẹ́ni tínú ń bí irú bí téèyàn try lọ yẹn irú bí tí mo travel lọ yẹn ara yóò fẹ́ ní fọ́rọ̀ wọ́n lè máa lọ wọ́n lè pariwo ẹ̀ dànù. Irú mo ṣe ń bọ̀ mo ṣe gbé bike láti gọ̀lọ̀ yẹn wọ́n lè da bike mi nù. Láti gọ̀lọ̀ lọ ti gbé bike. Mo bus stop to bus stop even though bike tó máa gbé mi débi ó já mi junction mi trek wọnú àdúgbò so orí bike ló ń tiri mo kàn wave sí ni ló ń fún ma I just back from Ghana. Olóòwò ọba ṣeun ọ̀ṣun ó tẹ̀ tí ń jẹ màmá. Pọ̀mọ́ wà bẹ́ẹ̀. Wọ́n ní pọ̀mọ́ dúdú mi ra pọ̀mọ́ kan àtẹran kan. Lọ́ra. Mi kó wa o. Ọdẹ sọ pé òun dùn. Nígbà tó wà ń ra pọ̀mọ́ kan àtẹran kan. Mi sá lè ro dídí màálù mo sì wà worth be like 100 b. 100 b. Yeah. 100. Yeah. Wo èmi náà ń gbàjọ mọ́. Mo lè fi bí 30 years tablis fẹ́yìn ká sí company fún nǹkan máa yáwó ní company. Ó tán owó ti dé. Ọlọ́run mo dúpẹ́ o Ọlọ́run lọ́mọ yìí lọ rìn àjò ó dé o lójú gbogbo ẹlẹ́gàn ayé yín bàjẹ́ o. Ṣeun pẹ̀lẹ́. Ayé máa ń jẹun. Sọ́ọ̀jẹ̀ kìíní ìtàn. Jọ́n bá fẹ́ jẹ ẹ̀bà ní Ghana
ó gbúdọ̀ rún. ó máa rún. ìyá máa rún nígbà tí èèyàn rí sí àárín. rọgbọdìyàn. ọ̀pọ̀lọpọ̀ fún ọlọ́pọlọ. Okele dé onílé ọkọ mi. Okele dé òde ọmọ pupa mi. ìyá Àbíkẹ́ ẹ farabalẹ̀. sẹ́rí àwọn tó bá travel trabayé lọ bí táwa lọ yẹn ẹ sì dé Accra ní Ghana. Ghana rẹ lọ. Okele dé onílé ọkọ mi. Okele dé ẹ jọ ìyá Àbíkẹ́ kó tó di pé kìmí jìnnà gbogbo orú àwọn kan báyìí wọn kì í ṣe ní Ghana mi ò dẹ̀ mo wà cashless. ìyá láti Accra ẹ wò oh God ẹ má wọrí mo ń set gbogbo àwọn owó yẹn lẹ́nu by the time tí bá máa yọ sí yín báyìí ẹ máa gbádùn mi Ghana dùn gan ni o ẹ má pariwo. mo ní pé bí yẹpẹ. owó tí mo ṣe kó dé mi ò tí ì ráyè lọ sẹ́ni. ẹ tún kówó wá. mo kówó dé. ẹ pẹ̀lẹ́ ẹ rà. Ghana ẹ ló mọ́mí Àbíkẹ́ mọ́mí Àbíkẹ́ sẹ́tí sálága dúró ni lẹ́nu ìgbà tí mo lọ bẹ́ẹ̀ ṣe Ghana dùn mo yín sọ àyùgbà tó jẹ́ pé àwọn àfa kàkéwù ọmọ kéwù reply ẹ wá ṣe bí Ìtakùrè àti Buhari ọmọ Musa bẹ́ẹ̀ ló ṣe jẹ́ Àbíkẹ́ mo ìròyìn kan lọ́hùn náà àwọn èèyàn ń pè mí mi sáà sọ pé tí mo bá di láti Ghana àmọ́ bá ti máa yanjú ẹ̀ so o tí màá rí náà no problem Ọlọ́run tiẹ̀ sọ pé Ọlọ́run tọ́jú ẹ̀ dè wá náà lónìí kò má ti máa rí ojú ìyá ẹ̀ ni mo ń sọ yìí mo lè fẹ́ ní Sulaka because mi kó dé láti Ghana I can take you everything. sórí yín ò burú ṣé ìṣepẹ́ ti ya wèrè ṣé nǹkan kan mọ́ ṣe yín nígbà tá a kó dé láti Ghana táwa ti Òkèlè dé onírè ọkọ mi lẹ́yà fẹ́ mọ̀mọ́ mi lẹ́yà fẹ́ mọ̀mọ́ ṣé nǹkan kan ò ṣe iṣẹ́ gbádùn ṣé ìpẹ́ ìforí gbálẹ̀. irọ́ mo fẹ́ ní Sulaka ni. ní kókó àti ní Lambo ni. lórí yín ò burú ṣé ìyá wèrè ṣé nǹkan kan ò ṣe yín ẹjọ́ tó lọ lọ́ọ́ gangan níbẹ̀ lápò ìtẹ́ni kí barista wá ṣeré fún yín. no irú aṣọ tí mo wọ̀ yìí tẹ́ bá mọ iye tí wọ́n ń tà ní Ghana in Ghana cedis Ghana cedis ó sì wọ 25. 3,000 ni mo rò pé yín yóò pè ṣé kí o tó wẹ̀ tí dé ìgbà tí mo sọ́ra mi dìbà sílé Àlàkẹ́ tí mo ṣe Ghana ó dé o mo rò pé nǹkan ṣe yín Yorùbá tẹnu Yorùbá tẹ wá jẹ́ kí n gbádùn ṣé wọn àfọmọ mi ta yín lọ́rẹ ẹ̀yin tẹ́ ẹ ga rárá tẹ́ ẹ kú rárá tẹ́ ẹ fún àì tẹ́ ẹ dùn no I just came back from Ghana. and so fucking well. ṣé o máa gbẹnu lórí burúkú ẹ̀ sàn tóró ó sọ lé ọkọ ó sọdá achievement ìwọ ń sọ fún mi wípé kíwèé kémi tó ń lọ èmi ò má rí ìwọ Túndé èmi náà ò má rí pẹ̀lẹ́ o ibo ló lọ tó ń pariwo kún travel out àwọn hoodlums lè wá gbé ẹ ta ni ẹ kí ló já mọ́ kí ló jẹ́. I go to Ghana. What are you? Who are you? Ìwọ tó ní international passport yìí jẹ́ pé wait and get passport náà tó ní black and white ní òní kọ́lọ́dì. mo lọ pẹ̀lú rẹ̀ sí pàṣẹ. nígbà tí ìṣèpá yí ẹni tó ṣiṣẹ́ ibùjókòó fún mi fẹ́ bàjẹ́ ló ṣe mú ṣe máa fẹ́ rú ẹ̀ ló wá jẹ́ pé nígbà tí iṣẹ́ ibùjókòó bá jẹ́ tán irú ẹ̀ ló máa sọ pé mo fẹ́ fẹ́ lọ́jọ́ páyé mi fẹ́ bàjẹ́. pàdín níbo ló lọ sọ pé ó lọ sí Accra ìwọ tẹ́kọ̀ orí burúkú ló ṣe kó tó lọ sí Accra ó wá ń bọ̀ ó ṣoríire padà bọ̀ ogun bóòtì ló gọ̀kadà padà bọ̀ ó wá ń sọ pé ìwọ fẹ́ rí Davido lòun ò sí lè kó padà onídọ̀dọ̀ àfi kó rí aláyé bàjẹ́. sọ tiri mọ history ni so àti bí kọ́ ni mo ti gọ̀kadà àti gọ̀lọ̀ so àti gọ̀lọ̀ ni mo ṣe mi ò lè gọ̀kadà láti Ghana. yẹn gẹ́gẹ́ bí achievement. in Ghana mo lọ lẹ́sẹ̀pàṣẹ. lẹ́sẹ̀pàṣẹ gọ̀lọ̀ ni mo ti gbọ́kadà point of correction mi ò lè gbọ́kadà láti Ghana. gọ̀lọ̀ ló ti gbọ́ irọ́ ló ń pa ṣé rí àkàrà tó wọ̀ ẹ́ aṣọ fìdáù bàbá Farida tí ò bá lọ fìdáù kò lè rí ilé ìwọ. mo ràn kí n tó lọ sí Ghana. ebe sọ̀rọ̀ ń sìn pé Ghana rẹ̀ ti rà bọ̀ mo rò pé ẹlẹ́ẹ̀kọ́wọ́ bọ̀ ní ká dá fún yín ká dá fún ó tẹ̀ kó wa. ẹ lẹ jáde ẹ má lè ń bẹ ó wà ń bẹ yẹn ó nìyẹn. ya Kabira bàbá Kabira ẹ fún mi ní jẹ̀dí 200. wọ́n ní kẹ́ ẹ̀mú èwo lọ́wọ́ ṣẹ lọ́mú tí bá ti rí ẹ ló Mr. Man kí ló ṣe yín gan. ẹ kí lẹ sọ pé ẹ fẹ́ jàre. tí ẹ rí pé VIP ni mo jòkó sí ẹ mọ̀ tó lówó bá jòkó ni ẹ ta jẹ́dí 200 fún tí má ti sẹ́ owó lọ́dọ̀ àwọn ẹ̀sìn pàṣẹ màá wá balance. ìyẹn Ghana cedis láì ṣe dọ́là mẹ́bí ẹ bá ta ọkọ fún o. mo rí wọn burú ní jàre jẹ́ wọn wò tí. kí lẹ́lẹ́ fẹ́ jàre bọ̀dá. ibo ni yẹn ti fẹ́ ṣe CD. kí lẹ̀ ń wojú mi fún tí bá bẹ ìtọ́ sí yín lójú àdàbí pé ejò tú sí yín lójú. sórí bó ṣe wà mo sì lè fi 5k bẹ́ẹ̀ ṣeré lẹ́nu. 5,000. 5 yeah in Nigeria money.
báyé ọ̀tẹ̀ fẹ́ bàjẹ́ ni kí ló ṣe tó wá káwọ́ náà sórí kíní tọ́wọ́ ẹ̀ náà dórí tán I just kí ló come tó back. dàbí first class ọ̀pá àràrà báyìí kí ló ṣe. I just come back from Ghana. Hello, mo rò para yín ọ̀yà. Wèrè, so gbalẹ̀ sí pàṣẹ rí ni. Mo ní ìwé lẹ̀ sí pàṣẹ mi lé. Yeah, from Cotonou to Nigeria kìíní téèyàn bá ti dé. Yeah. òun lè wọ kọ́lọ̀ bàtà Gucci náà gbé signboard Versace. That is the logo of the Gucci. Rọ̀gbọ̀dìyàn. Ọ̀pọ̀lọpọ̀ fún ọlọ́pọlọ àgbọ̀n pọ̀ jù aláìmọ̀kan o àgbà kan gbọ́n akátẹ́lì o ẹni tó bá wọn ọmọ ló hàn sí wọn. Oh my gosh. Sisi mi. Tókẹ́. Ìwọ ni. Báwo ni? Fine sir. Àkójọ mẹ́ta. Ìjọ kan pẹ̀lú sir. Tókẹ́. Yes sir. Yeah. Àkójọ mẹ́ta. Ìwọ lélẹ̀. Èmi ni o. You are just strange. Yes sir. I just back from Accra. Wow. Ní Ghana. Gọ̀lọ̀ ni wọ́n ti gbé mi délé sá. Lẹ́nu oṣù mélòó tí mo lọ, ó dẹ̀ ti sáré change. Ọlọ́run ni sà tọ́lọ́ dádì mi. Yes sir. Ọlá dádì ọ̀dẹ̀ ní parí. Àmì ọlọ́. Yes sir. Láti Ghana ni wọ́n ti fún mi ní sign pé mo ní I want to marry. I want to propose. Wọ́n ní ìyàwó mi Nàìjíríà ló wà. Mo ṣe Túndé àtàwọn àfáà àti babaláwo àti àwọn pásítọ̀ the same thing ni gbogbo wọn jọ sọ. Bọ́n ṣe máa da anything tí màá rí. Mo kàn rí pé wọ́n ní mo ní why Tókẹ́ to marry. So mo á wò pé okay má jẹ́ fi gbàlà mi dọ́là I just propose you. Wow. I can marry you. Me understand. I just back from Ghana. Èmi. Yeah. Ṣé ìmọ̀ bẹ ṣe jẹ́ sí dádì mi ni? Báwo? Bí ọ̀rẹ́ lẹ́yìn àti dádì mi. Àfi dádì ẹ̀ lẹ̀. Dádì ẹ̀ gan sì jù mí lọ. Ògógóró ló pè mí àti bàbá ẹ̀ pọ̀ o. Really? Ṣàjẹ́ family ni. Ó tí gbọ́ ni o. Tó wáyé pé gbọ́. Bàbá wa Bàrí kọ́ ló ń fọ̀rùn kẹwọn àwọn kọrin. Tó ti rí gbọ́ nípa ọ̀rọ̀ tó ń lọ. Barrister ló fọmọ ọ̀rẹ́ ẹ̀ lóyún. Láì kí ṣe bàtàn tí wọn kì í ṣe bí bàbá Bàrí kọrin yẹn ń gbà ẹ̀. Even though àwọn gan wà lára àwọn tí wọ́n sì ní mi. Ẹ jọ̀ọ́ ó ti tó. Kí ni mo fẹ́ ṣe pẹ̀lú family dress mo tútù? Kí ni mo fẹ́ ṣe pẹ̀lú family? No. You are wrong. Don't talk tutu like that. Olórin kan tún kọ, màá tún sọ fún ẹ. Is it not Malaika Aláìlúwa or is it Paso or Òṣùpá? Is it Àṣàkẹ́ or olórin kan sá kọ? Báwo ló ṣe kọ? Tó bá kọ Desmond Tutu. Tutu. Desmond Tutu. Wàá fi mọ̀ pé family àwọn Desmond is very largest. As the largest. Báwo sorry Desmond tó lọ ń ya pati káàkiri tó máa gbé kámẹ́rà ẹ̀ ó wà lára àwọn family Desmond Tutu. Tí bá dẹ̀ wà pẹ̀lú wọn àtúnlá àwọn èèyàn tájọ wà mo wà pẹ̀lú mo ṣe lọ sí Ghana ẹ̀ I meet people I meet Kasim Bello. Ọgọ́rùn gidi lè fẹ́ sọ Ọlọ́run wọn tútù kọ Desmond wọ́n tù mí. Ẹ wá. Ẹ jọjà rẹ. Oh God bàbá yìí ló bí ọkùnrin Ọlọ́run fún àwọn òde ẹ̀kọ́ tí ń ti wọ̀tọ̀wọ̀tọ̀ ọmọ tí bá gbọ́ ọmọ yìí mú Ọlọ́run àwọn tí originator Tosin ló máa lọ gbé wọn wá ọlọ́dẹ ti epo tí wọ́n ní wọ́n ti yọ subsidy lórí máa padà gbọ́kadà láti kò sínú pé wọ́n máa gbẹ wá tọ́ bá tún wá gbẹ gan wọn ní pé ti fẹ́ wọ́n máa wá ìdá akàn ìṣerap 3 days on the 6th ẹ check out on hotel bó ṣe máa padà sọ fún ẹ láti. Ẹ̀yin ò lè mọ̀ àwa tá a travel la lè sọ sọmọ pé láì dẹ́pọ̀ sẹ́mu bíà ó bẹ̀rẹ̀ sí lọ́ọ̀dù pẹ̀lẹ́ agbábọ́là àìsàn òtún àlà. Ẹ̀gbọ́n ṣé ń gbọ́ mi. Bí mo ṣe lọ sí Accra I just came back from Ghana. I work there. I do anything there. Ní mo ṣe ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ sí change tó mọ̀ mọ́tì lẹ́nu oṣù mélòó. Ẹ̀gbọ́n mo ti di born again ni ẹ o. Gbogbo ọtí tẹ̀ ń rí ẹran kó máa ń affect body later ni. Ṣé mo ni? Wọ́n ti ní born again lèmi ẹ̀rẹ́ ni. Ok. Tó ń ṣiṣẹ́ lára oníkàlùkù. Torí níbi tí mo bá dé ìbáyìí
pẹ̀lú nǹkan tó tẹ fún mi yẹn tí bá máa fi mọ̀gbẹ́ bẹ́ẹ̀ bí mẹ́pà bá máa mú mẹ́pà pẹ̀lú eré tó wà nílẹ̀ ìbáyìí máa bá yàn. ṣé wọ́n ti pé lálẹ́ ọjọ́ kìíní àná ní nǹkan tàbí ti pàdé ẹ̀. mo fi bíbá ìjà ẹ̀ torí ògógóró wòlé tẹ máa mú yẹn ẹ̀kọ̀ọ̀kan èmi kan máa ń decide láti gbẹgbẹ what is in ògógóró wá mo bí à báà ó ti ẹ̀ tẹ́lẹ̀ dáadáa. báà kí ló ń ṣe wọ́n ní sáfíìsì. ẹ mú mọ́ ìkàbá yẹn live long ṣẹ́ gbọ́. báà díje àwọn pípò tó ń gba ohun bíbá ẹ̀kọ́ yìí ni òun náà wá ṣe fàájì ta ló ń bẹ mọ́nítọ̀ díje ẹ̀ èló ni bí. pẹ̀lú tó bá wà wá jẹ́ mẹ́fà kọ́fì mẹ́ta àti. èló lẹ pé bí 12,000. ẹ̀gbọ́n mi ò tí ì gbà ó kéré. ọ̀gbẹ́ni o tí ń ti irun wá bí ni o kò rí sí kéèyàn tó travel out tó kéèyàn tó. ẹ̀gbọ́n ẹ lówó jàre ẹ kówó jáde lówó báwo. owó wà lé ó wà ní tẹkọ sí. sẹ́ẹ̀ni pos. ẹ kọ́ fún mi méjì. kò sí. Okele. ó yẹ ti tàn kọ́ fún mi méjì kọ́ mẹ́ta ni. lẹ́yìn bàtà yìí. bíìlì eléyìí tá a ti gbà I close my bill. O sì ní even though yẹn gan mo gbọ́dọ̀ mo ti ṣẹ́jú owó mi. ẹ bá ń fún méjì sí mọ́ọ̀tì máa ń kó wọ́n jù ẹ gbọ́. anybody tó bá ti fún ní kinní they are paid themselves. ẹ ṣe wá ń kálá báyìí ẹ tẹ̀yẹ̀ láti Ghana tẹ́kẹ́ máa ṣe fàájì fún wa ẹ dẹ̀ ń kálá wa. 12,500. láàlá o. máa láti lọ lọ mú ok má wọrí máa gbọ́ bùkátà but lẹ́yìn sí tèmi gan bá bèrè ọtí máa mú wa mú ẹ̀yà ó lè padà wá ìyá. tí wọ́n dé tó ń jẹ báyìí tí wọ́n dé tó ń jẹ báyìí jẹ́jẹ́ mi mọ̀ ní ọ̀gbọ̀n ìwọ ló sọ pé kí n máa mọ̀ kí n máa mọ̀ tí o. tàyẹ̀ ṣé wọ́n fún yín táyà ìbùdó ní ìdíjẹ́ ni. so ìyàwó ṣé mo jọba mà bí mo jẹ báwo. ẹ̀gbọ́n mi náà ní ìdí mẹ́ta sílẹ̀ wọ́n ti máa ń mú púpọ̀ jù. jẹ́ ká yanjú ẹ̀ jẹ́ kó fún mi méjì tí màá máa yẹn gẹ̀gẹ̀. ẹ̀gbọ́n mọ́tò kí. mo ti gbọ́ máa bá ti débi iṣẹ́ máa sọ. ẹ pẹ̀lẹ́ sà. jọ hold on. ẹ jọ mẹ́ta sà. Okele. Yes sà. bó o ni. dáadáa ni sà. ṣe dáadáa ni. a dúpẹ́ fọlọ́. ṣé kò sí wàhálà. Ọlọ́run ò jẹ́. ọwọ́ rè. Yes sà. sórí bí mo ṣe ń kọjá lọ ni mo rí pẹ́yìn náà jáde bọ̀ sà. bí mo ṣe ń kọjá lọ èmi náà jáde. bẹ́ẹ̀ ni sà. ó ti dáa bẹ́ẹ̀ sórí lórí tata pàdé yìí. torí pé ọ̀rọ̀ onílé ibi tọ́rọ̀ bá ti báyàn nìyẹn ti máa ń sọ ọ̀rọ̀. àwọn Yorùbá náà máa ń sọ bẹ́ẹ̀ sà. àsopọ̀ Yorùbá ni wọ́n náà ó sì gbọ́ Yorùbá. wá àwùjọ torí Ọlọ́run mo bẹ̀ ẹ́ mo fẹ́ fi ọ̀rọ̀ ìyàwó mi fi tó ẹ létí. jọ torí Ọlọ́run ìwọ àti ìyàwó mi ẹ máa ń rìnà pàdé mọ́. sórí mo ti gbọ́ gbígbọ́ mo dẹ̀ ti rí àmọ́ mo ṣe bí mo fi gbígbọ́ ṣaláì gbọ́ mo ṣe bí ìgbà tí mi ì gbọ́ mo ṣe ìgbà tí mi ò rí rárá. Okele jọ torí Ọlọ́run ìwọ àti ìyàwó mi ẹ má jọ ní nǹkan ṣe papọ̀ mọ́. ọ̀rọ̀ yín ò yé mi sà o mi ò understand ibi tẹ́ ń lọ sà o. sórí nǹkan tí mo fẹ́ràn jù láyé o ní kíyàn máa debunk ọ̀rọ̀ àbí kíyàn máa deny ọ̀rọ̀ pé nǹkan tí mo ṣe kọ́ wá lóhùn ò ṣe só ti yẹ nǹkan tí mo fẹ́ràn jù yẹn jọ torí Ọlọ́run Okele o ní ló pé yàn lọ́rùn o Okele ìwọ àti ìyàwó mi ẹ máa ń rìnà pàdé mọ́ o. ọ̀nà tí wọ́n là kọjá CDA àti gbogbo ọ̀nà a lè jọ pàdé èmi ò sá ní rí wọn kí n ya dànù torí nǹkan tẹ́ ń sọ mi understand gangan ní sa o. ok ṣé ìwọ ló máa sọ fún mi wípé ọ̀nà bóyá kọ́ mi náà sí ọ̀nà jọ torí Ọlọ́run tíyàwó mi bá ti ń bọ̀ lápò ọ̀tún ìwọ gba póòsì lọ. tọ́nà mi ò bá gba póòsì mi sáà lè máa rìnrìn wèrè kiri sa. Okele sá ṣé wà Okele mo ń gbọ́ yín sà. ṣé o mọ bó ṣe máa ń dakọ̀ pa màálù. mi ì dá màálù rí. o ò dẹ̀ rírí. bẹ́ẹ̀ mo kàn máa rá àwọn tán da màálù ni.
Yes sir. Ibi tẹ́ ẹ̀ lọ gangan ni kẹ́ ẹ jẹ́ kí n mọ̀. Ọ̀rọ̀ yín ò yé mi understand. Ọ̀rọ̀ mi ò tí yé. Kò yé mi sà. Ọ̀rọ̀ mi ò tí yé. O mọ̀ ìyàwó mi àbó mọ̀ ìyàwó mi. Mo mọ gbogbo àwọn èèyàn ládùúgbò. Ìyàwó ti tèmi wọ́n ṣe gbogbo èèyàn ládùúgbò ìyàwó tèmi o máa bó mọ̀. Mo fi style mọ̀ wọ́n sà. Mo fi style mọ̀ jọ torí style tó fi mọ̀ yẹn fi style bá mi sílẹ̀ má ta sí mọ́ sórí nílùú yìí má ta sí ìyàwó mi mọ́. Okele ìjọ tí n bá rí ẹ pẹ̀lú ìyàwó mi. Ok, ó ti yé mi. Tán bá ti ń bọ̀. Ṣé bẹ́ẹ̀ tán bá ti gba pọ̀ tó kí n gba pọ̀ sí i? Gbọ́. Sẹ́ni bẹ́ẹ̀ ṣé wò mí ẹ̀ẹ̀kan trust èmi àti ìyàwó yín àjọ ní nǹkan kan papọ̀ o. Kò ṣe pé bóyá mo bá ìyàwó yín. A kan máa. Ẹ̀yin ẹ má wọrí. Kò sí wàhálà. Hello. Yes sir. Sir. Hello. Jọ torí Ọlọ́run níbo ló wà? Tó bá ti dùn bó wà. Máa fẹ́ pè mí. Ok, máa join ẹ̀ ṣẹ̀ṣẹ̀ tó gbọ́. O ṣe. Okele. Kila nwa, kila sanu o, ani kila nwa. Rogbodiyan. Ọba, rasari, wetin you dey bring go Sokoto dey for? Tó wá pé táyà mẹ́rin lè bá mi géèjì kí ọ ní kí n mú 10,000 naira wá. Ẹ̀gbọ́n yín náà mọ̀ pé nǹkan ti wọ́n àwọn ọdẹ sínú machine. Sanwó ẹ̀. Iyọ̀ àwa náà repo sínú mọ́tò bọ̀ torí pé má bá mi ṣe táyà mi dáadáa tó yẹ pé ẹ máa farabalẹ̀ ṣe torí ẹ̀ ló máa jẹ́ kí n fún yín. Ẹgbà ẹ mú change wa. Ọ̀gá. Ṣé kò ní change ni? Kò sí change 1,000 lébò. Má gba 500 naira 500 naira ti gbà. Ẹ̀gbọ́n change rẹ̀. Lọ́gbàrà. Hello. Táyà tí mò ń wò yẹn lọ change ẹ o. Màá change ẹ. Mo tiẹ̀ ní táyà kan létí bá ti tibi tí mò ń lọ dé màá gbé owó ẹ má bá mi ṣe bọ̀ owó yín tí wọ́n jù. Tó o bá change ẹ, àwo lọ nìyẹn l'express. A lọ bá mi lọ ro oúnjẹ wa. Ẹ̀wẹ̀lẹ̀ wà yẹn á ti rẹ́dì. Ra láì pé mo ṣì ní ṣéǹjì lọ́wọ́ ẹ̀kẹ́. A lọ bá mi ra búrẹ́dì àtẹ̀wà ra àtẹ̀mọ̀yetí búrẹ́dì wọn gan ti gbogbo ẹ̀ ti fẹ́lẹ́ ó ti fẹ́lẹ́ ra búrẹ́dì 900 ẹ̀wà 100 naira ní kàn fi po sí àtàtà dáadáa. All right. Sọ́gẹ̀ wà. Jasper. Lado. Ibo ló ti ń dàbọ̀ báyìí. Ìwọ mo ní wá wò. Ibi tí mo wà ní mo wà ń bí. Dúró kí ló ṣẹlẹ̀ látijọ́ ẹ̀ ààrẹ ó ń bèsì mo ṣe ní wá wọ̀ pé ọlọ́mọ mọ̀ fàárẹ̀ sí ọ pé kí ló dé. Bèsì wo? Bèsì tá a ti máa ń tayò. Bèsì tí a ti ń tayò. Mi ò lè dé bẹ́ẹ̀ mọ̀ tí màá fi kú. Kí ló ṣẹlẹ̀? Tó bá rí mi bẹ́ẹ̀ bóyá ghost mi lórí. Èmi ò kí ń lọ bí tán ti ń jalè. 80 to 90% àwọn tá a jọ ń pàdé ní base yẹn wọ́n ti turn sí arm robber. Tọ́wọ́n bá yọ catalyst tó máa ń wà nínú kíní àkàrà abẹ́ mọ́tò yẹn wọ́n á jí bátìrì yọ tàbí kán yọ gbogbo fúfú láìtì mọ́tò gbogbo jáde tí bẹ́ẹ̀ mi ìfẹ́ kán máa fò ṣèrè mi lára mi ò use mọ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn mo sì wà wọ́n ń dàgbọ́n pé wọ́n kan sì máa ń lọ bẹ̀. Jasper ebi àwọn lọ tayò ní kí n ti ya pẹ̀lú gbẹ́nìkan jalè. Ìjọ tí Ọlọ́run bá máa bínú Ọlọ́run ní jẹ́ rárín fẹsẹ̀ sí tó máa bínú sáwọn tó ń jalè Ọlọ́run ní jẹ́ rárín fẹsẹ̀ sí kí ló fẹ́ lọ ṣe wọn ò ní sọ fún ẹgbẹ́ àkàn wá ṣe fàájì ńbẹ ni wọn alarm rubber lẹ everybody mi ò dẹ̀ fi ibi kọjọ olè ẹ tó bá rí mi á mọ̀ pé èèyàn rere. èèyàn ọ̀hún pé nǹkan tó fi ń jọ́jà rẹ̀ bẹ́ẹ̀ pé èèyàn fi ẹ̀yìn ìwé jọ́ọ̀jì ìwé tó wà nù ìwé ni. Kí ló dé? nígbà tó ń pé òfin bíi kan jó lè. mi kí mo fi jó lè. kí ló kọ ọkùnrin o ṣé oyè nísì kọ ni yàtí ẹjọ́ àti wọn pa olè àkọ́kọ́ tí wọ́n pa. ṣé oyè nísì. ẹjọ́ rà. ṣé ó jọ mí ni. ogun aládé ń gbọ́ ẹjọ́ rà ó tún jọ kí mo fẹ́ rán tí ó kọ ọkùnrin. anini. mo tún jẹ anini. ẹjọ́ rà gan. kò ní dá fábùrò bàbá ẹ. àbúrò burúkú ni ayé ọba àlù yóò lè dà fún olùkọ́ olórí burúkú yìí kó má dà fún ìyálóde ìlú yìí ìwọ ń sọ pé èmi jọ anini èmi jọ kíni omóròpó yá wèrè.
tèmi tẹ gbogbo èrò ọkọ mi ni pé bóyá o bá ọpọlọ yà á pé ká má lọ kọ́nà má jẹ kára kó bá o wá describe gbogbo olè onímọ̀jọ wọn. jàsí ní pàrọ̀ fún ọ ni ogun aládé ń gbọ́ ó ju olè gidi àtọ́ kété pé èyí pé wọ́n ń jalè òsì gẹ̀ẹ́dì mọ̀ ń sọ ni pé tó pa àwọn bọ̀bọ̀ yìí torí adínní náà tó bá dúró tó bá fọ́ báǹkì tán bá dúró bó ṣe ń dúró náà nìyẹn sẹ́yìn ló ti kọ́rọ̀ wọ́. tó bá bóyá máa ṣe rè tó bá fọ́ báǹkì tán. bó ṣe máa ṣe rè àgàgà tó bá fẹ́ fún owó lọ́jà ó sì rìn àdìgbà de oyè nísìnyí máa gbà tó gbà tó ṣe báyìí náà rò òkè báyìí wàhálà ọjọ́ tán ṣé ìbá gbẹ ti pa. ó yà wèrè èmi jọ oyè nù sí. ní ìgbéwọ̀ gangan. orí bó ṣe máa jọ orí ẹ̀ burú ni kílẹ̀ tó fi gbogbo àwọn èèyàn olóríire pé mo jọ wọn onímọ̀jọ oyè nù sí. ta ló fẹ́ kí n pọ̀ ọjọ́ nísìnyí. ọba tó ní glo yìí. Adenuga wálé alóbùkún ni ọtí wọ́n lọ́jọ́ èmi mọ́jú oyè Adenuga àbòbòlóbùkún ni ẹni bóòlù ló fẹ́ jẹ glo. mo ti get ẹni tí mo jọ. apàdé ń bí kanjọ kan bí wọn bí bá ṣe rí ni ìkejì Dangote yìí. irọ́ ọjọ́ Ọ̀tẹ́dọ́lá white nírun ẹ̀ bó ṣe rí rí. ọ̀gá jù ọ lọ. ṣóga òun èyí sábà jẹun. mo fi rùn gbọ́njọ. rárá irúgbọ́n tiẹ̀ balance tiẹ̀ o balance. nígbà tí wọ́n ló jọ Adenuga tó ní glo olóòjọ Adenuga tó ní glo ṣé tó ní glo ṣé ó wà láwèrè tó wà yìí. ilé àtàdọ́mítẹ̀ ti ń fèdì ayé ẹ̀ ti bàjẹ́ pé tó ń wò láyé. tí wọ́n bá gba plate number sí mọ́tò tí bá ń fèdì kí ló ṣẹlẹ̀ sí mọ́tò ayé ẹ̀ ti ń bàjẹ́ ló ti ń gbóni. ṣé bí ndọ́mọdé bo jẹ́ sọ kí ní kàn mọ́ ọ̀hún pé tí wọ́n bá ṣe gba plate number sí mọ́tò tí plate number bá ti ń fèdì kí ló mọ̀ tó ń ṣẹlẹ̀ sáyé mọ́tò. jẹ́ kí n sọ fáàtì fún ẹ. kí ló mọ̀ tí ń ṣẹlẹ̀ sáyé mọ́tò. o lè fi plate number wé ìlà tí ìlà bá ń fade tí skin onítọ̀hún dẹ̀ ń fresh bí tọ̀dọ̀ mi ayé ẹ̀ ń dá ni ngbà tó kọrú làbáyé ní years tó ti kọ́ tí wèrè dẹ̀ ṣe ranjú kọ̀ọ̀kan báyìí tí ò fade lọ ṣe àyẹ̀wò. Jasper ṣe sọ kí ní kan fún ọ nǹkan méjì ló lè ṣẹlẹ̀ sí láàrẹ àpò fìpò ń gbádùn lọ́kàn ara tí wọ́n ń ronú báyẹn but ó possible kó jẹ́ pé ilà rẹ kọ́ pé àwọn ènìyàn òbí rẹ kọ́. ok ní táìmù tán kọ́. ẹni tí ó mọ̀ pé ilà tí wọ́n bá kọ́ láwọn inú olólà ò ní dùn ó lè wò pé tọ́mọ bá kú wọn ò ní sanwó mọ́ ọkùnrin wọn kù ẹsẹ̀ mu ọmọ lẹ́bi ẹran lé yára báyìí ọbẹ̀ wà ní mu wà kọ́ báyìí kò ní hàn dáadáa tó bá notice nísìn ẹ ó rí i pé gbogbo ẹ̀ ó fẹ́ dọ́gba ẹ̀kan náà wọn kọ gbogbo ẹ̀ tó bá ti wo lójú tèmi 12 days wọ́n fi kọ́ ẹyọkọ̀ lọ́yọkọ̀ bá ti hàn ẹ̀ wọ́n ní ọba lọ́la wọ́n ní wọ́n lọ fún un lọ́mú. hold on ẹni tí olóòlà tí wọ́n bá jẹ lówó ló ń fìbínú ya ilà ẹ̀ bó ṣe ya tiẹ̀ yìí pé tó bá máa kú kó kú máa bá la ojú ọmọ yìí jẹ́ òun ló jẹ́ báyìí ṣùgbọ́n Ọlọ́run ló gbé ẹ̀rọ tó ṣì wà láyé ó yẹ kó ti jásẹ̀. ṣé ká má tàn ara wa àwa méjèèjì ò ní rònú gan náà kó bá ti délé ayé la bá wọ ayá kìlà Ọlọ́run ni ọ̀pá wa apá níjọba gidi lórílẹ̀‐èdè yìí ni ó yẹ wọn máa fún wa lówó ká má ṣe wàhálà kankan ṣé tó fi ń wa àmọ́ sí ní máyà ni tó ń pè ní ìsìnkú sí kó lo 120 naira ayé tó bá fẹ́ kó ọgbọ̀n kù ní sọ pé wọ́n ti ẹ̀ sọmọ kó sọ mọ́tò bẹ́ẹ̀ dá sí. mo ti ronú ẹ̀ǹdì mi Ọlọ́run. ẹ̀ǹdì máa tẹ́lẹ̀ bọ̀ mọ́kàn mọ̀ pé o ti fast forward life ẹ̀ o lè lo 140 or 150 wá ẹni wá bí òkú ẹ o. kílódé èmi náà ní wá tiẹ̀. ọdún ọ̀sán mi kó wọ́n lọ́kọ̀ọ̀kọ̀ lọ. náà wọ́n wá kọ́kù. kílódé tó kíló. o fi díẹ̀ jù mí lọ. kò mẹ́rin àyọ̀fà tẹ́kì ń wá kí ni. láéláé lọ́ọ̀yà scan kò mọ yíyà tó ń lọ. ọ̀rọ̀. kí ló ń wá kí ló sọnù o àní kí ló ń wá. Rọ̀gbọ̀dìyàn 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 rọ̀gbọ̀dìyàn. Ó bẹ̀rẹ̀ sí pè mí nísìn lẹ́nu gbàwó ni mo kàn fi lọ sí Ghana. I just came back from Ghana kí n tó dé àwọn ti lọ kí ló máa ń sẹ́yìn obìnrin tẹ̀kì ní sùúrù. bọ́ bébí ìwọ ló kàn ń sọ̀rọ̀ báyìí ìwọ náà mọ̀ pé ilé obìnrin ò kí ń pẹ́ ṣù ìgbà tó ti lọ for 3 years ṣé mi ti ní sùúrù tó ni. 3 years how many months tí mo lò mi lọ 3 years how many months tí mo lò àti ọ̀rọ̀ kan ẹ máa sọ pé ilé obìnrin ò kí ń pẹ́ ṣù ṣé dé kan náà kọ́ la jọ ń lò ṣé platnet bomi lè ń gbé ni ilé ọkùnrin àti ilé obìnrin kan ibẹ̀ náà ni gbogbo àjọ ń lọ èmi fẹ́ gbogbo yẹn mo tẹ̀sí tẹ̀sí kí ni. bèbè sórí èmi gan tí mo fi pè é ó yẹ kó mọ̀ pé mo mí sí ẹ. sórí mo ṣe wà nǹkan tí mo rà kọ́ láti Ghana táìmù yẹn so ọ̀dà oúnjẹ ni. ọkọ mi ni mo ṣe.
coming. Mo ń bọ̀ díẹ̀, mo fẹ́ try láti. Sorry. Kí ló pẹ́ tó kó tó dùkú wá sílẹ̀ fún? Mo ti fẹ́ máa dose off tẹ́lẹ̀, ohun yẹn ti ń kùn mí so. Mo rúfà kí ló wá ṣe lóòótọ́? Sórí títí hòtẹ́ẹ̀lì yẹn, mo fẹ́ rest ẹnu lé. Pariwo ọmọ yẹn ti pọ̀ jù. Ó dẹ̀ mọ̀ wípé mo sọ fún ẹ tẹ́lẹ̀ pé mo ní meeting kan ahead. So máa wò pé kémi wá dúró síbi kí n lè fi rest dáadáa kí wọ́n tó dé àwọn tá a fẹ́ jọ ṣe meeting. Okay. You know what? Jẹ́ sáré wọ̀ tẹ́lẹ̀ jẹ́ sáré tọ̀. Ó ṣe wá lọ tọ̀ lé. Ó tí tọ̀tọ̀. You know what? Jẹ́ ká máa lọ sílé. Jẹ́ ká máa lọ lé. Ilé bá wo sweetie má ṣe bẹ́ẹ̀ yẹn. Owó hòtẹ́ẹ̀lì tí mo ti sọ máa waste. Jẹ́ ká lọ jọ òun sọ̀rọ̀ owó hòtẹ́ẹ̀lì. Kí ló ń pẹ́ ọ̀dà máa fún ẹ lówó hòtẹ́ẹ̀lì padà. Jẹ́ ká lọ jẹ́ ká lọ jọ. Ṣé máa rìn ṣó lé kó jẹ́ ń bá ẹ lé. Jẹ́ ká lọ. Babe. Ibi tó ti ń rush mo ti jẹ́ kí n gbàgbé bag tí mo gbé dání. Mo ti gbàgbé bag mi sínú room. Ó yá jẹ́ kí n lọ bẹ́ẹ̀ gbé. Ó ṣe máa lọ bá mi gbé. Ṣé kán lọ sọ pé mò ń control ọkọ mi. Ìgbà táwọn èèyàn bá rí bag obìnrin lọ́wọ́ ẹ̀ kí ni kán expect. Dúró dè mí mò ń bọ̀. You know I love you. Okay. Mo fún ẹ 2 minutes. Just 1 2 minutes. Kí ló dé? Ṣé yẹ́nu fà á sọ ọkọ ẹ̀ ní ìtọ́ tó lọ́tọ̀ ìtẹ̀ ní ẹ bẹ̀rẹ̀ sí smile kò sí wàhálà ó ti lè. Rúnú kí ni mo ti sáré lọ kí ni ṣé ti máa pè é next wá dá mi lóhùn mo ti mí sí. Èmi ò lè dáhùn bóyá sọ ti lọ. Ó ń dúró dèmi sórí báàgì tí mo ní kí n sáré sọ yẹ̀mí sẹ́yìn. Níbo ló ṣe é? Àníṣe ti máa pè é next wá dáhùn. Mi ò lè dáhùn network. Màá pariwo. Ó fẹ́ nígbà tó fẹ́ máa rẹ́pù lélẹ̀ yé mo gbé ọkọ ẹ̀ lọ́kùnrin tó ní irùngbọ̀n láìsí bíládì yẹn ó lè pa mí mo lọ́dún lẹ́yìn ó sì bọ́ báyìí mo sáré tó bá mọ ibi tí mo sá sínú tọ́lẹ̀tì ibi tí mo sá sí ọlọ́run ní kí wọ́n ní kí ni mo sá pamọ́ ni. Ó dúró dè mí sálẹ̀ ni ṣé tí bá pè é wà dáhùn. Èmi mi ò lè ní network mo ti dòdì bàtà mi tó ń dàbá ẹ̀ torí ọ̀dọ́. Ó dé dáhùn náà kì í má ṣe bẹ́ẹ̀ yẹn. Jẹ́ sáré kìí sí. Bàbá bẹ́ẹ̀ ni mo wà bí sí máa pè láti ìṣòwò bàtà wà pé. Kí ló ń wá? Kí ló sọnù o? Àní kí ló ń wá? Rọ̀gbọ̀dìyàn. Ilé ayé, ilé asán, ọmọba, rọra sáré. Wetin you dey find go Sokoto, dey for your Sokoto. One wife, 1 million problem. 2 wife, 2 million problem. As you dey run your race, see my brother, they run mine too. As you dey think and taste, see my brother, they think I'm too. Aye, oh, aye, oh, aye. Rogbodiyan lele, oh, lele, oh, lele, lele. Aye, oh, aye, oh, aye. Rogbodiyan lele, oh, lele, oh. Kí ló ń wá? Kí ló sọnù o? Àní kí ló ń wá? Kí ló ń wá? Kí ló sọnù o? Àní kí ló ń wá? Rọ̀gbọ̀dìyàn. Kí ló ń wá? Kí ló sọnù o? Àní kí ló ń wá? Rọ̀gbọ̀dìyàn. Kí ló ń wá? Kí ló ń wá? Kí ló sọnù o? Àní kí ló ń wá? Rọ̀gbọ̀dìyàn. Ọ̀pọ̀lọpọ̀ fún ọlọ́pọlọ, agbọ́n pọ̀ jù aláìmọ̀kan o.
I can't tell you, oh. And it's over, I'm alone. See, one wife, 1 million problem. And 2 wife, 2 million problem. I said they run your race, see my brother, they run mine too. I go they think I'm twice, see my brother, you go think I'm two. Aye, oh, aye, oh, aye. ROGBODIYAN lele, oh, lele, oh, lele. Aye, oh, aye, oh, aye. ROGBODIYAN lele, oh, lele, oh, lele. Oh, yeah, aye. ROGBODIYAN lele, oh, lele, oh, lele. ROGBODIYAN. ROGBODIYAN.